Yeah. Yeah, nice. Episode 3. Ekaleo, Benny, episode 3. 3. Ẹ̀kálẹ́, káàárọ̀, ẹ̀káàsán, gbogbo èèyàn wa. Yeah. Ẹ̀rẹ̀ tí ń wo ìgbàlódé podcast. Tẹ̀ ń bá wa jẹ́ bẹ̀. First, Akíntọ̀mídé àti Gbóyèga Adéoyà, àwọn ọ̀rẹ́ yín tún ti dé fún ọ̀wọ́ míì, abala míì, ẹsẹ̀ míì lórí podcast wa. Ọ̀rọ̀ wa ò fi bẹ́ẹ̀ pọ̀ fún intro. Kákàn fi yẹn kí ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa. Tọ̀mídé bo ní ká ti bẹ̀rẹ̀. Báwo ni nǹkan ó ṣe díẹ̀ tá ṣe last one? Yeah, how your week go? Kí ló sọ? How your week go? Báwo ni ọ̀sẹ̀ yìí ṣe lọ? Oṣù July àbí oṣù wo ni? Ọ̀sẹ̀ yìí, how it go for you? So Friday la wà yìí. Bọ̀yẹn ò má tà kàn cover àwọn nǹkan tó wà nílẹ̀ tó ti wà nílẹ̀ bí normally ọ̀sọ̀ọ̀sẹ̀ ló yẹ kó máa wá. Yeah. I just ask you how your week go generally. Okay, my week. I dey run around. Mo ń lọ mo ń bọ̀ ni o, bí ilẹ̀kẹ̀dí. City to city. Bó ṣe máa dá láti máa pa 100 million lọ́dún yìí. Yeah. You don't dare be. Network ẹ tún ti fẹ́ sá lọ. Kò dúró. Ó máa yí mọ́ nìyẹn, máa yí mọ́. Ṣó ti lọ bẹ́ẹ̀? Yeah. So the week dey alright. The week has not been too musical, even though I've listened to 1 or 2 albums, but iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi ṣá, iṣẹ́ school, iṣẹ́ ìgboro, à ń káàkiri. My own week, I just work. I just a dream of sleep. Ẹ̀mẹ̀wá ni mò ń lálàá máa ń sùn. Orun ló wà lọ́kàn mi báyìí. Ohun tí mo mọ̀ ni pé kí n ṣì tó sùn gan, màá sì tún try láti wo bí fíìmù ẹ̀yọ̀kan sí. Ọlọ́run. Ṣé fíìmù tó jọ bí fíìmù fàájì? Fíìmù ká fi. Kí ni wọ́n ń pè? Kí ni mò ń wò? I'm watching a season film, yeah. So I'm watching a season film and it's called May of Kingstown. So I done the season 3 for a while now and I need to finish it. So only ní láti parí ní wíìkì. Mo fẹ́ gbìyànjú agbára mi kí tiẹ̀ parí ẹ̀ kí n wò tán lẹ́ẹ̀kan pé mójú kúrò ń bẹ̀. Kì í ṣe iṣẹ́ náà. Yeah. So ẹ̀yin wa a tún ti dé lálẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ èmi àti Gbóyèga à ń sọ̀rọ̀ lórí orin, à ń sọ̀rọ̀ lórí ilé àríyá orin, à ń sọ̀rọ̀ lórí àwọn òṣèré, à ń sọ̀rọ̀ lórí dé orí gbogbo tí ń ṣẹlẹ̀ láyìíká wa tó ju wá létò àti lórí ẹ̀rọ ayélujára. Gbogbo ẹ̀ náà ni àmúwásétì gbọ̀yìn tí a sì fi wára wa lẹ́nu wò. Ibile láti bẹ̀rẹ̀. Ó máa dá ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn orin tó wà látò. Àwọn orin tó ṣe díẹ̀ tó ti jáde tí àráyè wò lọ́sẹ̀ tó kọjá. Èyí tó dẹ̀ wá dùn mí bẹ́ẹ̀ wá ni pé mi ò padà tí gbọ́ album Falz yẹn. Falz wà ń bẹ̀, Rema wà ń bẹ̀, Simi wà ń bẹ̀, ta ló tún drop? DoTTi mo ti gbọ́ yẹn. DoTTi náà drop bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ta ló tún wà ń bẹ̀? Àwọn mẹ́rin tí mo rí bí àwọn orin tó wà nílẹ̀ mo ní ká ti mú. Rema náà ó fi àwo tuntun síta. Simi ó fi àwo tuntun síta. Falz ó fi tuntun síta. Taves ó fi tuntun síta. Victoni ó fi tuntun síta.
Te, Teiwa. Teiwa. Go2 is out. Yeah, Teiwa. So, oh, money Teiwa. My God, bro. I'm sorry. It wasn't my intention to just mess up your name like that. Get me? Teiwa. So I was on a space yesterday, Playlist Central, and they talked about him. They talked about the new project and stuff. Even though I listened before I joined the Twitter space, but I enjoyed it. Yeah, shout out to them because they kept it real and they talked about the music. So the music, I'm not sure if you've heard it. She got to go to Iwa and Marv. Mo rí mi ò gbọ́. Mo kàn rí ní DSP ní mo rí tí wọ́n load ẹ̀ as new release but mi ò ráyè gbọ́. Ṣé EP ni? EP ni EP ni. Okay. Go2. Yeah. Lemab and Gold. Chicken or draw. So I can see Simple Things, Feels, Get Down, Rocksteady, Golden Girl, Trials and Tribulation. Teiwa tèmi mọ̀ ò bẹ́mi ṣe mọ̀ sí láti ìgbà port yẹn àti ìgbà tí Wizkid True Love àwọn nǹkan tèmi fi dá mọ̀ nìyẹn but níbo ni agbo tí Teiwa bá tò ní bí nǹkan ṣe ń lọ láwùjọ orin ní ìsìn. Teiwa is a young legend. Teiwa jẹ́ ọ̀kan lára àwọn tí ó ń tẹ àwùjọ àwọn olórin ọ̀tẹ̀ tó ń tẹ̀síwájú. Ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbọ́ Teiwa jẹ́ he was 16, I think. Oh yeah, he was 16. Ó fi àwọn kan tó ń pè ní passport CP. Because Teiwa and I think we are age mates. So yeah, we were same age, right? And fún mi láti gbọ́ ẹgbẹ́ mi láti lè sọ̀rọ̀ nípa bí gbogbo tí ń dùn lọ́kàn, láti lè fi gbogbo àwọn èròǹgbà rẹ̀ láti lè sọ wọ́n dorin. Ó jẹ́ ara àwọn nǹkan tó wú mi lórí púpọ̀ tó jẹ́ ohun tó dẹ̀ tí èmi gan síwájú pé ó yẹ kí èmi gan mo lè ṣe dáadáa bí bọ̀bọ̀ ẹ̀ mo sì lè ṣe dáadáa ju òun gan lọ. So shout out to Teiwa because ó ti help artistically a lot, right? And contribution rẹ̀ to ẹgbẹ́ àwọn olórin pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ọmọdé ni ṣùgbọ́n ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sẹ́yìn. Ó ti bá gbà jẹun. Ó ti bá gbà jẹun, ó ti bá Wizzy jẹun, ó ti bá Bukky jẹun, ó ti bá oríṣiríṣi àgbà jẹun. Òun gan bó ṣe wà ó ti dàgbà láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Yeah. Ó ti tó ìyẹ̀wù bàbá wọ̀, ó ti tó agbára bàbá wọ̀. Bẹ́ẹ̀ni, kìí ṣe akọrin lásán, ó ń kọ orin. Ó ń kọ, yóò tún kọ, yóò tún aré, yóò tún tò ó. So orí rẹ̀ pé púpọ̀, ó sì mọ olórin ni iṣẹ́ rẹ̀ gangan ni. Ǹdẹ́mi túmọ̀ ń pa ẹ̀ yàtọ̀ sí True Love yẹn torí True Love yẹn ló túnbọ̀ gbé orúkọ yẹn jáde dáadáa ń gbà Made in Lagos yẹn. True Love pẹ̀lú ló túnbọ̀ gbé lárugẹ dáadáa mo dẹ̀ mọ̀ kó máa tibẹ̀ pawó á ti pawó lórí àwọn orin tó wà nílẹ̀ àti feature yẹn àtàwọn nǹkan míì tó tẹ̀lé. Kí ni mo tún ṣàkíyèsí ni pé Abuja ni òun àti ẹgbẹ́ àwọn ó lábúrò ṣáàbúrò ẹ̀ ní abẹ́gbọ́n ẹ̀. Ẹgbẹ́ ni Sute. Àwùjọ wọn yẹn l'Ábùjá àwọn náà wọ́n ti jọ ṣakitiyan fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí mo túmọ̀ ń pa ìyẹn dáadáa náà láàmú rí àwọn tí wọ́n ti ń jẹ kán máa jẹ síwájú sí àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn
káwọn náà kán máa ṣoríire kán máa rá díẹ̀díẹ̀. ká fi tẹ́lẹ̀ ṣé àdúgbò ló fẹ́yìn àbí jẹ́ ń bẹ̀rẹ̀ láti Falz. Falz ó gbé èyí tí ó pè ní kí tiẹ̀ lórúkọ project yìí báyìí. Ó dàbí pé wọ́n ní ní sùúrù yẹn yẹ̀wò dáadáa before the feast tàbí nǹkan ṣó rántí. Before the feast. Before the feast. Ó dàbí pé mo ti gbèrú àwọn o ṣùgbọ́n tí mo ṣàfẹ́ fàyọ ni pé kò pariwo. Àwọn àwo Falz tó ti jáde tẹ́lẹ̀ látòrí ìtàkọ́kọ́ kí tiẹ̀ lórúkọ ẹ̀ What's Up Guy, lẹ́yìn ẹ̀ Stories That Touch, lẹ́yìn ẹ̀ ó ṣe 27 ṣáájú ìyẹn ó dàbí chemistry ṣáájú ìyẹn ó ṣe chemistry pẹ̀lú Simi. lẹ́yìn 27 ó tún ṣe moral instruction, lẹ́yìn moral instruction ó dàbí pé ó tún ṣe míì. Gbogbo yẹn ló lálẹ́ tó gba award tó fakọyọ ṣùgbọ́n eléyìí ó dàbí pé téèyàn bá ti lọ́dún 5 lójú agbo àwọn ẹlòmíì máa dé. Ṣé kìí ṣe pé wọ́n ti fẹ́ máa sún Falz sẹ́yìn lágbo olórin dé? Ó tó ṣẹlẹ̀ ni pé tí téèyàn gan bá kúrò ní ojú agbo fúngbà díẹ̀ pé èèyàn sún sẹ́yìn pé kó gbatẹ́gùn díẹ̀ àbí kó nasẹ̀ díẹ̀ pé kóun tiẹ̀ rí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn kóun mú bóyá òun lè mú tí ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn kóun mú lọ síwájú bóyá ó wúlò fún àbí. Ṣùgbọ́n ní gbogbo irúgbà náà ó ṣeé ṣe kí àwọn èèyàn gbàgbé pé ẹni yìí gan ń bẹ níbì kan torí pé ayé tá a wà yìí àwọn èèyàn ibi tí bá ti ń gbóná títí ń dùn òun ni wọ́n ti fẹ́ gbọ́ òun ni wọ́n ti fẹ́ jẹ. Tí ilé ò bá fún wọn ní ohun tán fẹ́ ẹlòmíì ò supply wọn wọ́n sì wá ẹni tí wọ́n wò níbàárà wọn lọ. So gbogbo ìgbà tí Falz dákẹ́ jẹ́ ṣùgbọ́n a lè dá Falz náà lẹ́bi torí pé Falz ó ní láti lọ tọ́jú ara ẹ̀. Ó dà pé ó ní láti tọ́jú ara ẹ̀. Ó ní health issue kan mi mọ nǹkan kan tó ṣe pàtó ṣùgbọ́n ó ní àkókò kan tí mo rí lórí Instagram tí ń fọ̀pá rìn tí ń na ẹsẹ̀ tí wọ́n bá fa ẹsẹ̀. So gbogbo yẹn gan ó tó àmójútó torí ara ni gbogbo ẹ̀ fàbọ̀ sí ṣẹ́wọ̀n ara ni gbogbo ẹ̀ fàbọ̀ sí torí ó ti bá a ṣe sọ ó ti ń gba ẹ̀yẹ bọ̀ látọjọ́ ẹ̀ ó ti ń ṣeré everywhere ló ń lọ ló ń ṣeré ló ń fò lórí stage bado baddest kò easy ara ni gbogbo ẹ̀ náà ń fàbọ̀ sí. Ó dẹ̀ lè jẹ́ pé kíní yẹn ti wà lára tẹ́lẹ̀ so gbogbo iṣẹ́ gbogbo wàhálà rírẹ̀ gbogbo ẹ̀ náà yóò tún darapọ̀ mọ́. So ó ní láti lọ tọ́jú ara ẹ̀ anybody ò lè dá lẹ́bi fún yẹn ṣùgbọ́n gbogbo táìmù tí kò sí lójú agbo yẹn àwọn míì tó ti dé táwọn míì tó ń gbóná táwọn èèyàn tó ń gba tiwọn ṣùgbọ́n ó yẹ ká tún rò pé àsìkò yìí bí táìmù ṣe ń lọ làwọn ọmọdé ń dàgbà sí ni àwọn tí ń sìn fún àwọn ọmọdé ní ohun táwọn ń fẹ́ làwọn náà ń bọ̀wọ̀ àsójú agbo. A sì gbọ́dọ̀ gbàgbé pé tiwa láyé ń gbọ́ làwọn ọ̀dọ́. Kò tiẹ̀ sábúrú ń bẹ̀ torí ìgbà ló nígbà ń kà oníkálukú máa ń lò gbà sí àwọn kan ṣáà ti lò gbà ṣáájú. Mo rántí pé mò ń sọ lẹ́ẹ̀kan album yẹn Before the Feast track 6 ló wà ń bẹ̀. How Many, Popping Tonight, Chop the Life. Ètò àtàdé kọ yẹn ló lọ fà gan who go pay. Mo aláìgè tí òun àti Magic Stick ṣe yẹn. Kí ni táìtù yẹn mi ò rí ń bí báyìí. Òun àti Magic Stick mi ìrántí táìtù yẹn ṣùgbọ́n production yẹn gan ni ó ń wọ bọ́dì mi lọ́wọ́ báyìí ní ń wọra. Mo wá rí i pé ndíke náà wà ń bẹ̀
featuring Flavour and Olúmọ. ó fi ṣe bí bonus track about true. wá báàdì ó sì tó jẹ́ pé EP ni àti pé eléyìí jẹ́ ìgbáradì fún project tó ń bọ̀. Torí náà tẹ̀lé bá wípé èmi dẹ̀ mọ̀ pé àwọn orin yìí mo ti gbọ́ 2 àbí 3 lórí rédíò, nítorí náà tó bá àwọn kan wà lórí rédíò, àwọn kan ń jayé ní TikTok, a dẹ̀ mọ̀ pé Líńkè ńgbà tó jáde ó lọ dáadáa ń tiẹ̀, so kò burú. Èmi ni mi ò tí ì gbọ́ tí mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Àkíyèsí kan tí mo tún rí ń bí ni pé publishing ọ̀nà méjì, Bad Guys Entertainment Publishing and Imensom Music ni Falz ó ti bá wọn dòwò pọ̀, mí wọn bóyá o ṣàkíyèsí ìyẹn. Ọ̀dọ̀ òun fúnra ẹ̀ Bad Records ló fi ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, kò nísìnyí operation pẹ̀lú Imensom ó ti gorí àtẹ. Kí ló ń ṣẹlẹ̀ lágbo publishing deal, record deal, kí la tún rí ń bẹ̀? Oríṣiríṣi bẹ́ẹ̀ sórí pé Ọmọlé ó pààrọ̀ manager ìyẹn kan. Odùmọdù láti orí indie pẹ̀lú àwọn Tizzy Native Records tó fi súnmọ́ Def Jam, deal míì tún nìyẹn. Bọ́ eléyìí kí ló ń ṣẹlẹ̀ lágbo, kí ni wọ́n ń rí gẹ́gẹ́ bí àkíyèsí lágbo àwọn tó ń gbé orin jáde pẹ̀lú publishing? Ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú Falz, ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú Falz ló ti ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn eléré lójú àgbo lọ́wọ́ báyìí. Gbogbo èèyàn sáré lọ bá ọ̀gá lókè ni, torí kálukú náà nílò owó, wọ́n nílò láti wá ẹni tí yóò bù sínú ọrọ̀ ajé wọn, tí yóò fi tẹ ọrọ̀ ajé wọn síwájú. Torí ẹ̀ ni àwọn èèyàn nílò owó, wọ́n nílò owó láti ti orin wọn síwájú, wọ́n nílò owó láti ya fídíò, wọ́n nílò owó láti ṣe promotion, wọ́n nílò owó láti ṣe gbogbo bórin ó ṣe lọ, báwọn náà ó ṣe rówó padà, tí wọ́n ṣe jẹ́ olórin tó wúlò fún iléeṣẹ́ tí ń bá wọn ṣòwò pọ̀, táwọn náà jẹ́ kí la fẹ́ pè wọ́n ti dòwò pọ̀ pẹ̀lú àwọn tán bá ṣiṣẹ́ kí òwò wọn kó lè lọ dáadáa. Mo gbìyànjú agbára mi láti sọ Simi. Record company wà, then ó dàbí pé àwọn tá a lè pè ní partners, torí yàtọ̀ sáwọn record label ń sìn, ọ̀pọ̀lọpọ̀ ló ní owó lọ́wọ́ tí wọ́n fẹ́ kó sí inú agbo olórin káwọn náà lè jèrè. Wọ́n wá mú wọ́n máa gbà wọlé, pàápàá jùlọ àwọn ilé iṣẹ́ bíi financial institution tó jẹ́ pé investment bank làwọn, wọn mọ ibi tó máa gbà wọlé, wọ́n wà bẹ́ẹ̀. Nítorí náà ọ̀rọ̀ tó ń sọ yé mi, àwọn kan lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe ìgbélárugẹ agbo olórin fáwọn artist tó bá nílò ẹ̀, ó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri. Ọ̀rọ̀ yìí gan-an ó tóbi ju bá a ṣe ń sọ lọ, because if we are going to elaborate on it, we have to realize that the people who create bigger ecosystem, they are not just artists who are the label owners or just random label guys. For example, maybe we look at Don Jazzy and the whole Maven ecosystem. Don Jazzy no be regular businessman or regular musician or regular music industry person, right? Another example ni Gazi Empire, Gazi Shami. Ó mọ business yìí, irú àwọn èèyàn báyìí ni a nílò lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn tí wọ́n ń ṣe pé owó kékeré kan níbẹ̀ lọ́wọ́ wọn, wọ́n ní owó láti fi ṣe òwò yìí gangan ni, because ohun tí a need ní ecosystem wa ni larger investors with larger funds, people who are ready to take risk and at the same time who are ready to learn about the ecosystem. Because taban wo for example, tech people won't try to invest in music, because to be honest, we need them, right? We need technology to enhance. And
tá bá wo irú something like Techstar Music, accelerator ni fún àwọn founders láti create music ideas, turn it into product and invest into it. Ṣùgbọ́n àwọn gan wọ́n ti close up ní last year because wọ́n fi pé model táwọn ń lò kò scale businesses bó ṣe yẹ kó scale, right? So gbogbo yẹn báyìí I need ecosystem tí yóò fi àwọn yẹn ṣàríkọ́gbọ́n tí ó wo ẹsẹ̀ iwájú tí ó wo ẹsẹ̀ iwájú tí ó wo sáré because lọ́wọ́lọ́wọ́ báyìí industry wa bí a ṣe ń gbòòrò tó a wà lára àwọn tí wọ́n tà jùlọ ní last year. Wọ́n place wa ní third position as the third industry in the sub-Saharan Africa tí ó contribute as per streaming and revenue, right? I make $27 million. Ṣùgbọ́n overall, South Africa ló contribute 77.7% of recorded music. So, in some kind of way, I really contribute anything of value. Báwo ni a ṣe fight gbogbo àwọn wàhálà yìí? Mo mọ̀ pé ohun tá à ń sọ̀rọ̀ mo ti mú ọ̀rọ̀ wọ omi ìbọn. Ó ti ń lọ fà. Ó ti lọ fàfà. Yeah, so man, it's deep. But what Falz is trying to do, I mean, or what he's doing, right, is what everyone is also doing. Everybody try to get one deal, get advance, or get some support. Even to say advance, because connection to independently. Àwọn distros yìí, àwọn ventures yìí, wọ́n ní deeper legs. Àwọn lè wọ àwọn rooms tí artist ò lè wọ regularly tí ó lè dáwọ́ fúnra ẹ̀ because gidigbọ̀n òṣìlẹ̀kùn ó nílò àwọn tí ó fọ̀ lọ́wọ́ dání tí ó sọ pé ọmọ wa ni ẹ ṣílẹ̀kùn fún. Mo mọ̀ kọ́jọ́ mi máa wà tá a máa tún ráyè sọ̀rọ̀ music business dáadáa àtún wá àwọn tó túmọ̀ ń pa ìjù wa lọ káwọn náà wá gbẹnu sí. Jẹ́ ká tún sún síwájú báyìí ń sọ̀rọ̀ yẹn lọ mo ti fẹ́ máa sọ̀rọ̀ kan Ayọ̀ Maf mi ò mọ̀ bóyá òun ti rí time but má já lọ bẹ̀ múra yẹn wá lẹ́yìn. Album Simi Lost and Found ní méjì jẹ́ iṣẹ́ ẹ̀karùn-ún. Mo ń wo àwọn kan níbí báyìí mo rí pé ó ti ṣe ó ga jù 2008 ó ṣe Chemistry pẹ̀lú Falz 2016 Simisola 2017 Restless EP Restless number 2 20 to be kó tó ṣe Restless yẹn ọmọ Charlie Champagne volume 1 2019 Restless 2020 EP nìyẹn To Be Honest 2022 kó tó wá gbé Lost and Found jáde. Lost and Found kẹ̀dẹ̀rẹ́ àwọn èèyàn ń wò pé Simisola 2017 ní kí ni wọ́n ń pè ní èdè tẹ́ máa ń lò yẹn magna cum laude àbí kí magnum opus àbí magnum opus ibi inú àwọn iṣẹ́ tí Simi ti ṣe bíbà ní Simisola wà. Àwa ń wò bóyá èyí tó Lost and Found bóyá ó máa tiẹ̀ lè bá àbí kó tún kọjá ẹ̀ ṣùgbọ́n kò sí àní-àní àwa tá a ti gbọ́ náà la mọ̀ pé màláìkà tó gbé Simisola yẹn wá ó yàtọ̀ sí tó gbélé wá. a ti gbọ́ èmi mo fẹ́ràn wọlé. ó gbìyànjú láti wá màláìkà yẹn lọ ṣùgbọ́n wọn sì ní wavelength kan náà. Màláìkà yẹn ti parí iṣẹ́ tiẹ̀ ó ti lọ́n tiẹ̀ àwọn màláìkà jẹ́nsí ló wà ń tàn sí. àwọn màláìkà jẹ́nsí màláìkà ló kù ní ìsìn bó ṣe rí náà nìyẹn ọmọ táwọn olórin máa ń
If you want the old, go back to my tapes. If you want the old Nas, go back to my tapes. If you want the old rap, ṣùgbọ́n adùn gbogbo kínní ni pé ayé tá wà yìí bí Gen Z wà ń ta o bí Gen Z ò sí ń ta o catalog ni ayé tá wà nísìnyí building catalog so gbogbo eré táwọn èèyàn ò gbádùn Simi ni yóò jèrè rẹ̀ ní gbogbo ọdún mẹ́wàá sísìn ogún ọdún sísìn ọgbọ̀n ọdún sísìn ọdún márùn-ún gan sísìn even ó lè di ọdún tí ń bọ̀ gan kí orin rẹ̀ get sync nínú sinimá gbéléwò kan àbí nínú nǹkan kan ṣá torí kò sí tí ò lè ṣẹlẹ̀ àti pé òwò ni àwọn gan wọn ò dúró sójú kan àwọn náà ń gbìyànjú tí orin wọn síbí tí orin wọn síbẹ̀ yẹn síbí. ṣùgbọ́n yàtọ̀ sí gbogbo yẹn o tá bá wá wo tracklist yẹn Lost and Found number 1 Walker Give Me Something, Know You part 2 featuring Ladipo, Àlàáfíà pẹ̀lú Bella Shmurda, Messiah All I Want, One of One. Pẹ̀lú Bella Shmurda yẹn gan ni best track lórí album mi. Ara mi ò rò bẹ́ẹ̀. Borrow Me Your Baby is a stupendous jam. Borrow Me Your Baby featuring Falz, the silly jam. Romance Therapy, Men Are Crazy, yeah. R&B Love, Woman to Woman, Jọ̀wọ́. So káti ẹ̀ bá látòkè délẹ̀ yẹn mẹ́ta tá a máa mú pé àwọn tó tayọ Jọ̀wọ́, Borrow Me Your Baby àti Lost and Found yẹn as an intro track ó lọ èmi máa mú mẹ́ta yẹn náà pé mẹ́ta yẹn wọlé. ó lọ. Album feel àwọn mi ti Bella Shmurda yẹn mi ò tí gbọ́ dáadáa but it's not a bad album at all. kò burú náà ìbáda album ṣùgbọ́n èrò mi ní pé ó kù díẹ̀ káàtó kò jiná ṣùgbọ́n mo fi kò jiná kò múnádóko torí Know You part 2 kò wà necessary wọ́n gbìyànjú láti ṣe ìgbà ó dáa ti mọ́ra wa nígbà tá a ti wá mọ́ra wa kí ni ìṣẹ̀lẹ̀ jẹ́ ká fáwọn ayé gbọ́ ká sọ fún wọn pé ibi tá a bá dé ní ṣùgbọ́n ó dàbí ìgbà tó ń sọ̀tàn Cinderella fún wa torí pé ayé tí àwọn méjì ń gbé ayé tí à ń rí wọn tó ń gbé kò bá orin yẹn gangan mu kò bá story inú orin yẹn mu so disconnect wà kàkà tí wọ́n fi ṣe Know You part 2 ó yẹ kí wọ́n ṣe orin tí yóò rọ̀gbà yí ayé tí àwọn méjì tó ń gbé lọ́wọ́lọ́wọ́ ká ni kàkà tí wọ́n fi mọ̀ ṣe jẹ́ ká ṣe ìfẹ́ àwọn tó ṣe get 9 to 5 tó ń gbé lẹ́kọ̀ọ́ tí wọ́n ríra wọn tí wọ́n ṣe hey babe I really want to know you. I mean, ayé Gen Z làwà báyìí everybody is a baddie man. A guy, a babe, everyone's a baddie man. Who got time for? Mi ò rò pé ó le tó yẹn o. Èmi kò rò pé kò le tó yẹn mo kàn bí mo ṣe rò àwọn mo fi pé àwọn orin yẹn àwọn orin kan fillers ni wọ́n jẹ́. Ìdí tí mo ṣe rò pé orin pẹ̀lú Bella Shmurda yẹn ni best song lórí album mi gbígbé orin yẹn ni most different bag nínú album yẹn and feature yẹn mi mọ̀ bóyá ó happen intentionally pé Bella àwọn gan ni mo fẹ́ lórí orin yìí àbí ó kàn ṣẹlẹ̀ pé bóyá ó gbọ́ àbí wọ́n pàdé níbì kan wọ́n dẹ̀ jọ make it orin yẹn Simi wà so real Simi sọ̀rọ̀ bí present situation rẹ̀ baby má jojú mi o má jẹ́ káyé rí wa pẹ̀lú gbogbo internet drama tó lè ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo bí ayé celebrity bó ṣe lè lọ tí gbogbo nǹkan lè dojúrú in just 1 hour
ẹ̀yin náà wo bí fídíò tí Simi ṣe lórí Zero Condition podcast bí àwọn èèyàn ṣe ń yẹ ìnànà rẹ̀ tí wọ́n ń fà sọ́tún fà lósì tí wọ́n jẹ́ kó yí Simi máa ṣe ṣàlàyé lọ́tún lósì àwọn ṣàlàyé tó yẹ pé she just gats do am because tó bá dáa lé gan wà àwọn èèyàn ní dáa lé wípé orí nǹkan kò ràn anybody ṣùgbọ́n ó ní láti sọ̀rọ̀ kó mọ́ dàbí àrífín sí àwọn ẹgbẹ́ rẹ̀ gan nínú àwùjọ ẹgbẹ́ orin gbogbo orú nǹkan báyìí òun ni èèyàn ní láti máa mójútó gẹ́gẹ́ bí ẹni tí ó sì jẹ́ ìyàwó olórin tí ó jẹ́ gbajúgbajà náà gbogbo orú nǹkan báyìí ni ó ń jẹ́ nǹkan tí mo lérò pé wọ́n ti máa sọ nílé gan pé ọṣẹ ò gbọ́dọ̀ yí wa o. ṣó mọ̀ pé sorry mo fẹ́ kó lágbo bẹ̀rẹ̀ ká tún sún síwájú ó lè padà sórí kí n sáré fi eléyìí kún Messiah featuring Asha that's a banger. It's a good song. That's a complete track even though I don't know what we were expecting àwọn èèyàn wò pé eégún ńlá méjì ó yẹ kí orí bíbà tí mi àti Nas I'm not impressed by that song. These are both worlds. Orí bí Sarkodie àti Ace Hood. That's what I track. Mi and Nas. In fact, only bó ṣe jẹ́. Yeah. Another good reference of this one, that Ice Prince song called Can I Talk, featuring Joel Ortiz and MI. I go back to that song than a lot of other Nigerian rap songs. So, nígbà míì wàá máa wò pé ṣóńṣó méjì bá kanra wọn ó yẹ kó múná wá ni. So Asha àti Simi is a very good Afro-pop song. I think I like it, especially the way Asha is so IDG pẹ̀lú Wizkid, very mature, very Afro-pop, very laid back, still Asha. Irun tí mo rí ń bẹ̀ nìyẹn. Mo dẹ̀ rò pé pẹ̀lú àwọn tá a ti tọ́ka síta yìí ábọ́ọ̀mù yìí sì máa gbéra dáadáa over time ó sì máa símà. Jọ̀wọ́ with. Ó ṣe material pé àṣìlè hot. Number 2 ẹfun lóṣù mẹ́fà ó máa dàbí remember ni àwọn track yẹn sì máa gbéra. Jọ̀wọ́ pẹ̀lú bàbá Chief Commander, that's another, even though èyí tó wà lórí álbọ̀mù Simisola yẹn sample òbí tó lò ń bẹ̀ yẹn ìyẹn sanot eléyìí but eléyìí is a good album closer wọ́n fi parí track. So mo kàn fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn collaboration tó wà níbàá Chief Commander, Tiwa Savage, Falz, Bella Shmurda, Tatuni, Ladipo àti Asha. Ṣé gbogbo wọn ni gbogbo ẹ̀ ṣó tẹ̀lé ní tí Simi fẹ́ kí ábọ̀mù yìí ṣe? Ábọ̀mù yìí tí ó try láti tí ń gbìyànjú láti ṣe ni pé ó try láti sọ pé mo ti dé padà gbogbo ìgbà tí mo tẹ́kì ọdún méjì mo yọ ọdún méjì láti lọ ṣe láti tọ́jú ọmọ láti tọ́jú ilé according to her. Ṣùgbọ́n mo fi pé album mi ó kù díẹ̀ káàtó torí pé ó sọ pé album mi ni ó jẹ́ ìgbà ọ̀pọ̀ ní ìgbà tó ti pẹ́ tí òun tóun gbádùn ara òun gẹ́gẹ́ bí olórin tóun rí ibi kọ orin bóun ṣe fẹ́ tóun rí ibi express ara òun bóun ṣe fẹ́ ṣùgbọ́n mo feel like it torí pé Simi tá a mọ̀ àgbà songwriter ni ṣùgbọ́n nǹkan kan tí mo tún wá ti rò tí mo ti gbìmọ̀ ní wípé ẹlòmíì fẹ́ràn bó ṣe wà ó gbádùn bó ṣe wà ó fẹ́ràn bí ṣe ń make orin rẹ̀ bẹ́ẹ̀ kò ní lára ó pé bó ṣe wà so
mo ní láti tún kí n respect artists for the work that they put in, because she produced some of the songs, she mixed and mastered the whole album, and ẹni tó ti ṣe gbogbo yẹn ó ti gbọ́. So salute to her and respect. She's an OG, man. OG in the game. OG ní Simi o. And she's a OG, very man. person. Kò kí ń fa ìjọ̀gbọ̀n, kò lágbájá. Yeah, she seemed like a great person from how I see her tweet and stuff online. Shout out to her. Shout out to Simi. Record Studio Brats náà ni. Kí ni ẹ? Studio Brats ló gbé jáde àbí ṣe partnership wà? Studio Brats. Ṣùgbọ́n ó rà pé partnership wà pẹ̀lú àwọn kan, iye kan rántí orúkọ àwọn ẹni, ṣùgbọ́n Studio Brats, yeah. Okay, then mo ń wo àwọn production tó wà níbí. Louder ló fẹ́ pọ̀ jù níbẹ̀. Louder ni. Simi produce Lost and Found, Big Fish produce méjì fún wọn. Simi produce Borrow Me Your Baby náà. Simi àti Vitek ló ṣe yẹn. Ó lọ ó ti wọlé bẹ́yẹn. That's another success. Ṣó wọ album, kò lè wá album of the year contender, but ó ṣe àwọlé. Ó wọlé. Èwo ni ká tún mú ní ìsìn? Ká mú next one. Rema àbí? Rema. Àbí ká tó mú Rema, DoTTi the DoTTi. Yeah, DoTTi the DoTTi. That's a very, very good album. Very good album. Album of the year. Kò sẹ́lòmíì tó máa gbà. Very, very good album. Concept. Ó wà ń bẹ̀. Òun àti Wizard Chan. Ó wà ń bẹ̀. Wizard Chan àgbáni ọ̀gbọ́n yẹn, àgbáni. Àgbáwo ni. Mo fẹ́ wo tracklist ti DoTTi yẹn o. Èmi ti gbọ́ 20. Ṣó mọ̀ pé DoTTi ti ń ṣiṣẹ́, ó ṣe Merry Christmas song kan gbà yẹn. Yeah. Orin ẹ̀ tí last year. Orin ẹ̀ tí mo fẹ́ràn gan, Bilisi. Ṣó mọ̀ Bilisi? Mo mọ̀ Bilisi. Bilisi is a concept track, because DoTTi the DoTTi brand there, òòṣà ni. DoTTi is an òrìṣà ló ń pera. Ìgbà míì gan tó bá fẹ́ lọ perform, ó máa múra bí pé èèyàn ń lọ ojúbọ ni. Concept tiẹ̀ nìyẹn. So concept yẹn mo fi ń follow ẹ̀. Ìgbà tí mo wá gbọ́ Bilisi yẹn, ó ń jọ orin church, ó tún jọ orin ìbànújẹ́, bí orin kì í ṣe orin ọ̀fọ̀, bí orin téèyàn máa fi ń ṣe lamentation. Ìgbà náà wà ń bẹ̀, àgbà lọ́wọ́ Bilisi, but mo rí ọwọ́ church ń bẹ̀, mo rẹ̀ like bó ṣe gbé kalẹ̀. So ìgbà yẹn lèmi ti ń fi ọwọ́ yẹn follow ẹ̀, tí má dẹ̀ ti rí pé artist ní concept, ìlànà yẹn máa fi ń follow wọn. So very, very interesting artist. Èyí tóun àti ṣebí for You Knew Me jọrán mi létí o. Ṣé album tí à ń sọ yìí náà ni For You Knew Me àbí kí ni? No, For You Knew Me yàtọ̀. For You Knew Me jáde lọ́dún tó kọjá. Yeah. Ìbọn yẹn ò fi bẹ́ẹ̀ lọ́fà bí Madam Dearest yìí. Ṣùgbọ́n àwọn èèyàn gbọ́. Wọ́n gbọ́. Kí ni tó fi ṣe pàtàkì kéèyàn máa ṣe àwo lọ́dọọdún? Èyí tó fi jẹ́ pé ó ṣe ti ọdún tó kọjá wọ́n gbọ́, ó súnmọ́ wájú, ó tún tún lọ múra dáadáa pé Madam Dearest part 1 ẹ̀tún jágbe jáde. Yeah, ó dẹ̀ tún ṣe dáadáa, ó tayọ. 11 tracks. Altars and singlet concept song again. Ó lọ gan. Àwọn features tó wà lórí album yẹn, Simi, Falz, PC Lapez, Etuk Ubong, Wizard Chan. Reminisce náà wà lórí ẹ̀, àbí?
Reminisce wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni Reminisce wà ń bẹ̀ Sàámú Agbèrò wà ń bẹ̀ Madam Diarest last song Sàámú Agbèrò kí ni mo rí ń bẹ̀ ni pé pattern àwọn features yẹn alternative náà ló tún pọ̀ jù ń bẹ̀ worú ẹ̀ tún ubong yẹn Wizard Chan mi ò fi bẹ́ẹ̀ mọ PC Lapez in this context gan alternative ní Sinima bá wọlé lórí Forever Sweet yẹn in terms of the features tó bá wo pattern àwọn features yẹn ń bo ní alternative music tó dé dúró ní Nàìjíríà ní ìsìn Johnny Drew sì wà ń bẹ̀ Chike náà wà ń bẹ̀ Primo àrí òun náà sún lè gbé album láìpẹ́ o DoTTi náà wà ń bẹ̀ àwọn olókù lágbo alternative music Modim èèyàn mi Modim wà ń bẹ̀ Lindsay wà ń bẹ̀ yeah Jazz wà ń bẹ̀ Donley wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ń bẹ̀ wọ́n sì wà wọ́n sì ń gbìyànjú Santi wà ń bẹ̀ ọdún sí wà ń bẹ̀. Lọ́dún yìí báyìí àwọn tó ti gbé àwo alternative jáde Wizard Chan The Messenger DoTTi the Date Madam Diarest Lady Donley Pan-African Rockstar ṣọ́dún yìí ni ọdún tó kọjá ni ṣùgbọ́n lọ́dún yìí ó dàbí àti ráwọn tó ti gbé ọwọ́ jáde ká parí eléyìí ká gbé ọ̀rọ̀ yẹn wọ Rema tó ló tún jọ tí Rema ń kọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣó ní tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ DoTTi the Date yìí. DoTTi the Date is a complete artist. Ó máa ti ń ṣe mo sì lérò pé yóò pé gidi gan. Ó kàn mọ́ ṣe tí ń ṣe lọ. My best song on the album tí mi lé mi bí orin church náà ni bí orin church bí ìdágbére bí nǹkan kan kì í ṣe ìdágbére bọ̀ bí orin ó máa ń orin tó máa ń mú èèyàn lọ́kàn nínú church yẹn. Interlude ni mo like ẹ̀dẹ̀ mo like tóun àti Wizard Chan kọ Hello Sisi yẹn wọ́n mú ọwọ́ jazz bí ọwọ́ wọ́n ṣàdá gbogbo ẹ̀ mọ́ra wọn ó very nice. I think he has some kind of understanding about hymns. Musicality. Yeah, so church stuff. Gbogbo àwọn orin yẹn ó dà pé ó ní knowledge. Mo rí Twitter some time ago. He was talking about how his grandfather has influenced him or something. I think the man was a deacon or a pastor or something. But yeah. Ó lọ bẹ́ẹ̀ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ Rema ìwọ ni kò bẹ̀rẹ̀. Rema ló ní ìgboro ọba Rema lọmọ tó ń sọ ọmọ tó ń sọ Rema wá látìgbà tó ti dé kò kẹ̀rẹ̀ kò fa àkókò ara rẹ̀ ṣeré gbogbo ìgbésẹ̀ tó ń gbé wọ́n mọ̀ ni wọ́n mọ̀ tán ṣe àwọn ni wọ́n sọ pé ìta fẹ́ ṣe lélẹ̀ wọ́n sì ń tọ̀ lẹ́yìn wọ́n tọ̀ tán fẹ́ ṣe lẹ́yìn kì í ṣe pé wọ́n kàn jẹ́ kátẹ́gùn wọn darí wọn lọ síbi tó wù. Album tuntun yìí èmi gbádùn rẹ̀ gidi gan torí pé me because for me I'm usually about the lyricism, yeah, but at the same time lyricism can be so simple that you can still like understand that this person is not telling you the regular thing, and that is a skill set. There is an art to that. Not everybody get them, not everybody fit do them. Ó dàbí ìgbà táwọn èèyàn bá ń criticize Ṣèyí vibes pé kí ló ń sọ nonsense lélẹ̀ ṣùgbọ́n tí àwọn kan bá ń break down tó ń sọ olúwa rẹ̀ máa realize pé wọ́n ti sọ òun nù pé wọ́n ti sọ òun nù sẹ́yìn ẹ̀kan ṣá same thing Rema apply kò wá as deep as báwọn Ṣèyí vibes á ṣe tiwọn o ṣùgbọ́n
ó ń apply ohun tó mọ̀ òun ló fi sínú orin rẹ̀ ó sì ṣe dé ìwọ̀nba agbára rẹ̀ ó gbìyànjú agbára rẹ̀ obviously ó gbìyànjú agbára rẹ̀ èmi gbádùn Oziba mo gbádùn Now I Know that's the clearest moment on that album. ọ̀sẹ̀ bá lo bàjẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bá lo ló ń pè ní Oziba wọ́n máa jẹ́ kí èyí gbọ́ lẹ́nu ẹ̀. ọmọ at this point no nobody vex o orí mi kọ́ má bínú Oziba you see mo ti ní Oziba ó dẹ̀ rhyme pẹ̀lú Oziba well Rema, shout out to you my nigga. Shout out to Rema, man. The musicality, it's an intentional album, and they know what they are doing. Iye bí review tí mo kọ fún Zikoko Oboye sọ, mo sọ wípé album àkọ́kọ́ rẹ̀ ìyẹn gan ni Roses, ṣùgbọ́n èyí tó ṣe fi síta yìí gangan ni Rave, ìyẹn gan ni Party, ìyẹn gangan ni Agbo Àríyá, ìyẹn gan ni Carnival. Ìyẹn ni ó ti ń happen, ìyẹn gan ni tó ti ń ṣẹlẹ̀, ibẹ̀ ni gbogbo àwọn ọmọge, ibẹ̀ ni gbogbo àwọn bọ̀bọ̀, àwọn boys, ibẹ̀ ni wọ́n ti ń hang, ibẹ̀ ni everybody ti ń ṣe sí àrími. So ibẹ̀ làríyá wà lọ́wọ́ báyìí. À ń gbọ́ àwọn èèyàn yòókù o, ṣùgbọ́n Rema ló ní ìgbà báyìí. Ṣó mọ̀ pé wọ́n máa ń pè nǹkan kan ní privilege. Pretty privilege, trust fund privilege, èwo tún ni white privilege. Yeah, privilege pretty privilege, light skin privilege. Tó ń jó ẹni tó lù fún bẹ nísàlẹ̀, ẹni tí ọwọ́ ẹ̀ bá ti tẹkù ìdà kò lè béèrè ikú. Torí pé Rema wà ní platform tó bẹ́ẹ̀ yẹn, mi ò dẹ̀ fẹ́ ká bu iṣẹ́ tóun náà ń ṣe kù, kì í ṣe pé à ń bù kù. Ẹlòmíì tó lè sọ pé òun ti wọ tọ́pọ̀ tó dẹ̀ ń tẹnu mọ́ bẹ́ẹ̀ kí Daniel kan wà láyé tiẹ̀, oníkálukú dẹ̀ mọ iṣẹ́ tí kí Daniel ń ṣe àti ipò tó wà bọ́ǹ tiẹ̀ sọ. But ẹgbẹ́ àwọn rọ́rọ̀ wà nígbà míì tí máa wà ní kí là ń ṣe ìkan. Ẹgbẹ́ àwọn Fireboy, ẹgbẹ́ àwọn wo ni Rema bá jáde? Ṣàwáwù àwọn Fireboy, ṣàwáwù àwọn Irasta gan náà ní àpè, ṣàwáwù. Èmi kàn fẹ́ fà wàhálà díẹ̀ lágbo ẹnu, mo fi sọ pé tí ò bá sí ti eégún tí ń bẹ tí ò bá sí ti eégún tí ń bẹ nú ẹ̀kú ló jẹ́ kí ó lè léfò bẹ́ẹ̀ yẹn. Yàtọ̀ sí yẹn, ọjà ẹ̀ tà káàkiri àgbáyé láì máa kì í ṣàbùkù. Nípa bẹ́ẹ̀ àṣírí ti wá fún iṣẹ́ orin tó ń ṣe káàkiri àgbáyé. Yàtọ̀ sí yẹn, òun náà fúnra ẹ̀ tún ní ọ̀nà tó máa fi ń ṣeré lórí ìtàgé, stage performance tó tún dá yàtọ̀ sáwọn tó kù. Torí gbogbo àwọn festival tá a máa ń rí yìí, tó bá ṣèkan dáadáa mi ò rò pé ó máa lè rí mi gbà. Nítorí náà yàtọ̀ sí pé òun rí gbà nípasẹ̀ label àbí partnership àbí ọwọ́ tí ẹnìkan ń fún ẹ, tó bá tún ṣe dáadáa wà tún rí mi gbà. Tọ́lọ́run bá dẹ̀ bẹ́ẹ̀ ṣe calm down tí yẹn náà tún tayọ, á wá dàbí pé èmi ni mo wà ń bẹ̀, ká sọ bẹ́ẹ̀ yẹn. Kí ni wọ́n fàyọ ni pé ìyẹn lọ lápá kan. Ìkejì ni pé èyí tí Rema ń sọ ń sìn pé òun fẹ́ yí padà, òun fẹ́ album tí Rema ṣe yìí tẹ́lòmíì bá ṣe òfo ló máa bọ́ sí fún wọn.
wọ́n á ní kí ló ń sọ ṣùgbọ́n ọmọ wa ni ẹjọ́ ṣe kì í ṣe pé mi ò fẹ́ ṣe àṣìsọ kì í ṣe pé kò ṣeé jó sí kì í ṣe pé a lè rave ṣùgbọ́n ó rí bí ọ̀rọ̀ àwọn olóṣèlú wa ní kí n tún lọ fa wàhálà ń bẹ̀ yẹn náà tí Peter Obi bá ṣe nǹkan báyìí tó bá kù díẹ̀ káàtó wọ́n á forí ẹ̀ jí ṣùgbọ́n tẹ́lòmíì bá wọ́n á ní kíni èyí tí mo ti lọ fa òṣèlú díẹ̀díẹ̀ wọ̀ yìí àtàwọn àfilẹ̀ bẹ́ẹ̀ wọ́n kí ni mẹ́fà yọ ni pé tí ẹlòmíì upcoming àbí coming àbí tó ti lówúra tó bá gbérù àwo tí experimental album ni Beyonce ṣe gan wọ́n bá wí pé àǹtí kílẹ̀ ń ṣe yìí ọlọ́run ṣe o mo like àwọn orin bíi mẹ́ta nú ẹ̀ tó dúró déédéé sórí azaman yẹn ya wèrè gan mo like ẹ̀ pa ọ̀sẹ̀ báyìí orí ọ̀rọ̀ ẹ̀ pé mo gbádùn Benin Boys yẹn torí hard lips lásán ó yẹ kí n gbádùn orin yẹn sí mọ́ní o ṣáni pọ́pì wá sọ pé sí mọ́ní o wàhálà. so àròyé mi ti ń pọ̀ jù ṣùgbọ́n kókó ọ̀rọ̀ mi ni pé ẹnu irú nǹkan báyìí kò yí mọ́ lọ́wọ́ ó dẹ̀ máa tà ṣùgbọ́n eléyìí ó ti tà. ó ti ta o it's going. narrative tí à ń sọ pé it's going. gbọ́ mi o pé a ti ń gba ojú kan náà là ń lọ ẹ jẹ́ ká yí padà ẹ jẹ́ ká padà sí kùkéré ká padà sí 2010 kí gbogbo ẹ máa ṣe gbámgbám dìde báyé ṣe tẹ́lẹ̀ kò sígbà táyé ò kì í yí báyé ṣe ń yí náà ni sound yẹn ń yí tó ń yàtọ̀ síra wọn kì í ṣe pé lóòótọ́ a lè sọ pé irúwọ́ ògiri wa ti pọ̀ jù àwọn èèyàn wa mọ̀ ju slow sound mọ́ nísìn ìgbà slow sound ló dé emo afrobeat afropop afrobashment tó ti wà tipẹ́tipẹ́ òun náà pẹ̀lú nítorí náà afrobeat ò kì í ṣọ̀nà kan ẹyọ kan lè mọ sáré ẹwúrú síkè lògbà tiẹ̀ pẹ̀lú imo ó dẹ̀ dúró sójú òpó yẹn bẹ́ẹ̀ làwọn tèyí wà ń ṣe R&B wọn bẹ́ẹ̀ làwọn dámì onírú ń ṣe R&B oníkálukú mú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn onírápà náà ń ṣe tiwọn ó wá lè dàbí pé èyí tó ń tà jù ó ń dún bákan náà èmi ò gbàgbọ́ pé lóòótọ́ ni pé ibìkan náà ni gbogbo wa dorí kọ àti pé àjẹ́ndà pé wọ́n máa gbà lọ́wọ́ yín ìgbà tó bá yá àwọn òyìnbó á máa ṣe afrobeat báwa náà ṣe hip hop ní 99 ká tó ṣẹ̀ tú ìkẹ́ àwa náà ṣe hip hop á ṣe wọ́n máa ṣe kò sí tá a ṣe. gbogbo àwọn yẹn náà làwa náà cover náà tá a dẹ̀ ṣe tó fi di 2004 tá a bẹ̀rẹ̀ sí ní yípadà tó ń di tiwa. Sound is always evolving. So to now create this narrative that I'm here to change the game. Yes, it's good to create the narrative, but the reality is that sound, in my opinion, the sounds have always been changing. There are different pockets of Afrobeats. One might be leading because this is the time we're in. Ìgbà tí Made in Lagos jáde gbogbo wa la rí ọwọ́ tí R&B fi kan Afrobeat in a way that nobody had done before, technically. A dẹ̀ rí pé Tèyí wà on True Love, Ella May on Piece of Me, Damian Marley on Blessed. All those pockets could come in and have a platter of Afrobeats. Kì í ṣojú kan. A lè fẹ́ create image pé ààrẹ mà ló gbé padà wá. Àwọn tó ń ṣe tiwọn náà sì máa ṣe tiwọn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Tí mo wá fẹ́ béèrè báyìí ni pé ǹjẹ́ ó ṣeé ṣe káwọn èèyàn wá ní nítorí ó bá àwọn artist jẹ́ náà ẹlòmíì ti lè ní sound tiẹ̀ tó ń bá lọ tẹ́lẹ̀ tún Rema ti gbé tuntun dé o yóò tún lọ bá producer dákun bá mi ṣe ọ̀zẹ́ bá. Ǹtẹ́mi fẹ́ béèrè báyìí ni pé ṣó ṣeé ṣe kí ojú gbogbo ẹ̀ kó yí padà láti àsìkò yìí lọ nítorí album tá à ń sọ yìí. èrò mi ni wípé gẹ́gẹ́ bí ẹ sọ bí ohun tí kálukú ohun tí olórin kọ̀ọ̀kan máa ṣe olórin kọ̀ọ̀kan ṣe
torí pé olórin kọ̀ọ̀kan ó mọ ohun tí àwọn tó ń gbọ́ ó mọ tí wọ́n fẹ́. So gbogbo irú nǹkan báyìí kò jẹ́ wàhálà fún ẹlòmíì, àti wípé ohun tí èèyàn kọ̀ọ̀kan fẹ́ gbọ́ fúnra rẹ̀ yóò wá lọ. Bóyá ẹnìkan ni ó ń lò gbà lọ́wọ́ ni o, àbí ẹnìkan ni àwọn èèyàn rántí rẹ̀ mọ́ o. Àwọn tó fẹ́ gbọ́ ẹni tí wọ́n fẹ́ gbọ́, wọ́n ò wọ ẹni tó fẹ́ gbọ́ lọ. Ṣùgbọ́n ó lè má ṣe dáadáa tó ohun tí àwọn míì ò sọ pé bóyá ó tó nǹkan tí èèyàn mọ̀ pé téèyàn mọ̀ pọ́n gẹ̀gẹ̀ àbí gbé bàbàrà, ṣùgbọ́n gbogbo irú nǹkan báyìí ó ní ara àwọn nǹkan tí mo fi pé ó jẹ́ ara bí factors. Ṣùgbọ́n èèyàn ti lọ bẹ́ẹ̀ jáwó tracklist yẹn pa. Tracklist, which song you dey feel for there? Yeah, they hear you. I ask which song you dey feel for there. Then mo rí àwọn review fún àpẹẹrẹ Pitchfork àtẹ̀yìn Zikoko àti gbogbo àwọn tó kù, wọ́n fún Hayes mo ní Hayes wọ́n fún ní 7.8, wọ́n fún ní high review. Tracklist yẹn lélẹ̀ Macham, Azaman, Yeyo, Benin Boys, Hayes, Ozeba Woma, Egungun. Now I know. Sorry, tí n bá jẹ́ like nǹkan nípa album mi, àbí kì í ṣe pé mi ò like mo like album mi, like as a concept album I like it. Mi ò kọ́kọ́ like nígbà tó jáde, bọ̀ nígbà tí mo wá rí vision ibi tó ń bá lọ, mo rí pé ó ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ ni. Ozeba Egungun, ǹjọ́ ò lẹ́nìkan tó title orin ní Egungun ní Afrobeat kan yìí, ń tẹ́ fi máa mọ̀ pé nǹkan tẹ́mi dẹ̀ rò pé àwọn èèyàn fi ń fún álbọ̀mù yìí ní correct review nìyẹn, ni pé as a concept ó wà consistent látòkè délẹ̀. Macham bí orin bí tìgbà tipẹ́tipẹ́, bí àwọn Bright Chimezie tipẹ́tipẹ́ bí local, ṣùgbọ́n tó wá ó wá fi ìgbàlódé díẹ̀díẹ̀ sí. Egungun yìí nìsín mo fẹ́ mú ọ̀rọ̀ yẹn lọ bá Odùmọdù. Odùmọdù Òbésèré lápá kan, ṣùgbọ́n Odùmọdù ní ọ̀kan náà àwọn, kì í jẹ́ pé ọ̀kan, òun nìkan ni mo rí tó jẹ́ pé ó máa ń sọ ìbílẹ̀ èdè àdúgbò nínú ráàpẹ̀, pọ̀tọ̀pọ̀tọ̀, dágà, bí ìjà ọmọ ọ̀tá, tó bá yẹ pé ọmọ ọ̀tá ní concept ẹ̀, ó mú tìbílẹ̀ yẹn mọ́. No rapper was saying pọ̀tọ̀pọ̀tọ̀, kí làwọn èdè tó Odùmọdù máa ń sọ yẹn, àwọn èdè tó bá tàlẹ̀ ẹ̀ mú, ó dẹ̀ wà consistent pẹ̀lú ẹ̀ láti tipẹ́tipẹ́. Anyway, akárí wa kágo àgbòdágàrà dágà yẹn ṣáà ní tiẹ̀. So bá ti ń wo Egungun, mo ń wo Villain, Ozeba yẹn ń tẹ̀ ó dà ó tó tún jọ orin ìbílẹ̀ bí orin ojúde ọba tó máa ń ṣe ojúde ọba ní Benin, wọ́n máa lò Azaman bí mo sọ. So pé stand out tracks tí wọ́n bá wò nínú album yìí. Àwọn orin tí èmi gbádùn jùlọ, Azaman, Yayo, Benin Boys, Ozeba àti Nine. Ó ti lọ bẹ́ẹ̀. Time to switch, ká tún wo àwọn nǹkan míì. So mẹ́tọ́ ń pè ní Lékan Òṣìfẹ̀sọ. Lékan Òṣìfẹ̀sọ rárá mi ò fẹ́. Bóyá ò ní okay, kẹ̀jẹ́ louder. Songwriter ní album Simi ni mo kàn tajú kan mọ̀ rí. Bóyá ló jẹ́ dẹ̀ nìyẹn o. Okay, ṣé orin tí ló feature ló jẹ́ nìyẹn? Jẹ́ kí n wò ó. Kí ló kù tá a tún fẹ́
Now, first half of the year in review in entertainment. Ìwọ gẹ́gẹ́ bí akọ̀wé Kọwúrà ló ń jẹ́ Lékan Òṣìfẹ̀sọ jàre. Lékan Òṣìfẹ̀sọ Junior. Ló jẹ́. Okay. So ara nǹkan tá a la fẹ́ gbé yẹ̀wò. First half of the year and second half of the year ká mú mọ́ra wọn. Ibi tí nǹkan dé dúró olórin àtàmúlùdùn. A lot of nǹkan ló ti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ ní first half of the year látòrí báwọn ẹ̀ ṣe ń pariwo pé àní hit dé orí àwọn orin tí ó jáde tí a gbádùn dé orí controversy látòrí wedding Davido dé orí crypto scam rẹ̀ gbogbo irú kan báyìí la rí ní yẹ̀ yìí ní gbogbo yẹ̀ yìí a ti rí tí Pretty Boy Dio àti Òdùmọ̀dù tán ti ń búra wọn tán fara wọn tán bára wọn jà lórí ẹ̀rọ ayélujára lórí Twitter. Pretty Boy Dio ní Tizzy jẹ òun olówó Òdùmọ̀dù kò sẹ́ni tó dá sọ́rọ̀ ṣùgbọ́n òun wá gbìjọ̀gá rẹ̀ Portable ó fo fẹ́ǹsì bí oyin ẹni títí sí olè bàbá àdúrà. But shout out Portable, no disrespect, man. Portable ó ní issue pẹ̀lú àwọn ọlọ́pàá tí ó ń fo fence ó sì fi orin ó fi ìṣẹ̀lẹ̀ yẹn ó fi sórin jáde tí ó tó porin yẹn ní Spider-Man. Ṣé ọdún yìí ni ọdún yìí ló fo fence ọdún yìí ni. Orin òun àti Skepta. Ọdún yìí ni yẹn jáde. Okay. Ọdún yìí yẹn náà jáde àti rí orin òun àti Skepta náà tí ó da everywhere láàmú Big Smoke pẹ̀lú Tobacco. Ní H1 yìí látún ti rí bó ṣe ti Bobrisky mọ́lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ti ṣẹlẹ̀ torí pé wọ́n ní Bobrisky wọ́n ní ná owó tí wọ́n pè ẹ̀sùn rẹ̀ ní mutilation of currency of naira notes wọ́n dẹ̀ ti Bobrisky mọ́lé fún oṣù 6 báyìí láì gba owó ilé ẹjọ́ ò gba owó ọ̀kan kán dákun kan tún Mummy of Lagos wá sílẹ̀ ọ̀kan jọ ó ṣe ní láàánú púpọ̀ wípé ibi tọ́rọ̀ yẹn já sí lélẹ̀ ṣùgbọ́n mo lérò pé ìgbà tí ó bá jáde yóò borí gbogbo àwọn kan tí ń ṣẹlẹ̀ sí yìí Bobrisky báyìí. Lórí ọ̀rọ̀ Bobrisky yìí. Ṣó mọ bó ṣe jẹ́ pé àwọn èèyàn bíi Hove bíi Jay-Z wọ́n máa ń bá èèyàn wojútùú sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni wọ́n máa fi sátìmọ́lé torí ọ̀rọ̀ n tó ṣe Bobrisky ń sìn ó yẹ kí àánú lè jáde ńbẹ̀ wọ́n fojú àánú wò pé ó ti ṣoṣù 3 o báyìí tàbádẹ̀ léèyàn tó lè máa tọpasẹ̀ pé ẹ ṣàánú ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mi ò rò pa nírú fígọ̀ yẹn torí pé torí bí society wa gan ṣe wà lọ́wọ́ báyìí. Nírú yẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣe ní láàánú pé irú nǹkan tí táwọn ẹlòmíì máa ń ṣe tán máa ń fojú fò ni ó padà wá rán Bobrisky lẹ́wọ̀n bẹ́ẹ̀ ó dẹ̀ ti wá oṣù 6 ọdún náà Naija láwà àìmọye èèyàn tí ò tiẹ̀ lẹ́sẹ̀ lọ́rùn tó wà ní awaiting trial ara àwọn ìgbà tá à ń gbà àti iṣẹ́ ìríjú tí ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́dọ̀ ṣe láti rí dájú pé nǹkan tún yàtọ̀ ní oríṣiríṣi ẹ̀ka ìṣèjọba ní Nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìṣedéédé tó ń ṣẹlẹ̀ tí ò ní máa tẹ̀síwájú. Mo padà sórí ọ̀rọ̀ Òdùmọ̀dù àti Pretty Boy Dio. Nǹkan kan ṣẹlẹ̀ láàrin Òdùmọ̀dù àti SK àwọn òtẹ̀ tí parí ìjà wọn ó dẹ̀ tún fara pẹ́ ọ̀gá ẹ̀ pé ó yẹ kí SK náà pẹ̀lú àwọn tó máa
perform. Àwọn anti-world gangster wà lápá kan, SK náà wà lápá tiẹ̀, ó di angle tiẹ̀ mú. Bó ṣe yé mi sí ni pé òun náà ń try láti negotiate ẹ fún mi lówó show lọ́wọ́ àwọn oní-block party. Ìyẹn ò ṣáà jáde, bóyá wọ́n fẹ́ dà wọ́n pọ̀ pé ṣáà máa bọ̀ wá perform, wọ́n fẹ́ fún platform. Kò ṣáà dáhùn, ó wá ń sọ fódùmọdù pé àgbàlagbà tá a jọ kọ́ dákun mọ́ perform ẹ̀ lórí stage àwọn ará bí o, torí wọn ò ṣe mí dáadáa o. Ó wá dàbí fódùmọdù padà lọ perform orin ẹ̀, bó ṣàṣe dìjà ni wọ́n bára wọn fà á díẹ̀. Ẹni ẹ̀kan tẹ̀ tún ṣe diss track, ṣùgbọ́n kò lọ fà. Mo kàn fẹ́ fìyẹn kún ọ̀rọ̀ Pretty Boy ni. Àwọn èèyàn odùmọdù ń ṣe fáwọn ọ̀rẹ́ ẹ̀, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi fi pé ó máa ń gungi rége kọjá ewé. Àsọjù kò dáa. Are you there? Are you there? Are you there? You did there? Can you hear me? Yes, I can hear you now. You broke off for a little bit. Oh shit. Okay. All right, I'm back now. Nípa situation wọn yẹn, èmi ò tiẹ̀ ní púpọ̀ tí mo fẹ́ sọ nípa rẹ̀. Ohun tí mo kàn mọ̀ ni pé Ọlọ́run bá wọn yanjú ẹ̀. Ṣùgbọ́n cause ohun tí ó really ṣẹlẹ̀ láàrin SK àti odùmọdù ó sì ṣókùnkùn sí mi ìrírí mọ tí ń ṣẹlẹ̀ láàrin wọn, torí pẹ̀lú bí gbogbo kíní yẹn ṣe lọ, ó dàbí pé ó ju pé odùmọdù lọ pàfọ́ọ̀mù orin yẹn ní main block party lọ, nígbà tí nǹkan míì ti wà lẹ́tẹ̀lẹ̀. Torí tó bá jẹ́ yẹn ni ó dàbí tí wọ́n lè bára wọn sọ pé ó yá no vex something, but I don't think that's the case. And ní H1 yìí a tún rí Davido náà tí ó ń bẹ̀bẹ̀ táàmọ́ tó ń bẹ̀bẹ̀ lọ́wọ́ obìnrin kan tó kúnlẹ̀ tí ó go viral. Àwọn tí ń bẹ̀bẹ̀ fún bóyá ibi nípa ni bóyá oúnjẹ ló fẹ́ jẹ ni oúnjẹ eré tó fẹ́ jẹ bọ̀ ó ṣàbẹ̀bẹ̀ tí ó dàpọ̀ fọnù kò fẹ́ sunkún. Ní H1 yìí náà látún ti rí ìwádìí ti fi hàn pé lóòótọ́ pé Davido ló wà ń bẹ̀. Òun ni. Ọ̀dà mo ní bóyá AI ni. Òun ni AI kọ́, òun ni. Ní May náà ni a rí tí òkè ní April lárí tóun àti Davido tí wọ́n ní Davido àti Wizkid tó ń búra wọn lórí Twitter, tó ń go back and forth, right? Tí wọ́n ń búra wọn lórí Twitter. And èmi ò mọ tó ń ṣe wọ́n tí wọ́n ṣe bí ọmọdé. Ó bọ́ sí àsìkò tí Drake àti Kendrick Lamar tí àwọn náà ń bá ìjà tí wọ́n lọ. Ó wá dá ìgbà tó yẹ pé àbá ti fẹ́ get Drake Kendrick moment láti Davido and Wizkid, ṣùgbọ́n wọ́n fọ́kẹ́ ọ̀ banger tweets nìkan ni wọ́n mọ̀, internet fingers. Wizkid pé Don Jazzy ni influencer. Gbogbo irú nǹkan yẹn ó ká àwọn èèyàn lára, àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ gan pé àrífín ńlá ni, àrífín gbà. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, kò sí kò sọ̀rọ̀ kan nu Don Jazzy àti Wizkid tó sọ̀rọ̀ lórí ẹ̀ tó kó mọ lọ bẹ́ẹ̀. Zlatan àti Portable náà wọ́n níjà tiwọn. Portable link up pẹ̀lú Davido ní Amẹ́ríkà. Wọ́n ìpè Zlatan wá wọlé. Zlatan wá ń jẹ́ kí Portable máa mọ̀ pé Davido ló wà pẹ̀lú, kò gbọ́dọ̀ máa ṣe garangaran. Portable wá gbà sódì pé ṣé òun bẹnu ọmọdé ni àbí ń bẹ nínú bàbá òun tí ó mọ̀ sọ fún òun pé bí òun ṣe mọ̀ ṣe nì pé yẹ̀yẹ́ òun, pé òun ṣe ẹni tí ó mọ̀ sọ̀rọ̀ sí bó ṣe wù. Èyí náà lọ bẹ́ẹ̀.
Davido náà ó ní cryptocurrency scam. Ẹni tí ó bá ń fọ́lò gbogbo àwọn news tó ń sọ̀rọ̀ di àlàyé yìí látòrí Rocksteady dé orí bet issue kan ní ọdún iná, ó yẹ kí Davido ṣọ́ra kó má ba orúkọ ara rẹ̀ jẹ́, torí pé ìgbà tó launch meme coin kan tí ó pè ní Davido coin kan báyìí, ó deep láàrin 24 hours tí àwọn èèyàn míì tí wọ́n ti dágbálẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní láti flag it as a rare rock pool, right? SEC, Nigeria Security and Exchange Commission, wọ́n ní láti flag it as a rock pool. And disclaimer nìyẹn fáwọn investors nípa kan yẹn kí wọ́n ṣọ́ra. Gbogbo orú nǹkan báyìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gbajúgbajà, tó jẹ́ gbajúmọ̀, tó jẹ́ olórin àgbáyé, gbogbo orú àwọn ìwà jìbìtì báyìí kò yẹ kí ó jẹ́ tí wọ́n mọ̀ mọ́yàn. Gbogbo orú nǹkan báyìí ni ó yẹ kí Davido kó mú wọn mójútó. Lẹ́yìn yẹn ó ṣègbéyàwó ní ọdún yìí náà, lẹ́yìn ìgbà tí ó ti announce. A lérò pé láìpẹ́ a ní gbúrò pé ẹnìkan fi ojú ẹnìkejì wọn ó fi ń dánrin nínú ìgbéyàwó. A ní gbọ́ pé ẹnìkan rí ẹnìkan fín nínú ìgbéyàwó wọn, gẹ́gẹ́ bí a ṣe máa ń rí látẹ̀yìn mọ́. A lérò pé tí wọ́n jẹ̀yẹ ohun tó yàtọ̀. In overview ṣàgbogbo tó lọ ní H1 nìyẹn, yàtọ̀ sáwọn albums tá ti sọ sẹ́yìn, tá ti sọ ṣáájú. Mo rò pé àwọn nǹkan míì ṣẹlẹ̀ lóríṣiríṣi tí a nílò láti máa mẹ́nu bà. Gbogbo èyí tí VDM ń ṣe pẹ̀lú àwọn àti àwọn Ìyábọ̀ Òjó, gbogbo yẹn ò kàn wá ná. Kí wọ́n lọ tẹ̀bà. Wọ́n lọ dá mi lákaná. Ìlú àpàlà. Ọ̀rọ̀ Portable, gift and a cost lọ́rọ̀ ẹ̀. Tí ó ń ta gànràngànrà gangan ni wọ́n ń pè ní Portable. Nítorí tí Skepta rí tó fi pè nìyẹn. Gànràngànrà yẹn náà làwọn Ọlámídé rí. So ó dàbí pé gànràngànrà yẹn kò ya ní fílẹ̀ ni. Then bá a ṣe máa ń fún àwọn èèyàn lóore ọ̀fẹ́ tó lóyìnbó ń pè ní extending grace. Tọmọ bá wà ní kíláàsì ẹ tẹ́ ti mọ̀ pé bóyá arákùnrin ṣe ń ṣe ni ẹ ti mọ̀ wá ẹ̀ fún pé gangan bọ̀bọ̀ yìí pọ̀, ọ̀ imbecile ni arákùnrin, ọ̀ ẹni báyìí kò lè dárìn, ọ̀ ẹni báyìí àwọn àwàdà òdì ló máa ń dá, àwọn èèyàn dẹ̀ ti mọ̀ fún, wọ́n máa fún ní ààyè yẹn. Ìjọ tó bá ti ń sọ̀rọ̀ èyí tó yẹ kán fi báwí wọn ni ẹ filẹ̀ lọ̀rọ̀ Portable. Torí ńgbà míì àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tá a ti sọ ní kọ̀kọ̀ tí ò yẹ kán gbọ́ ń ta, iyọ̀ kàn lọ fọ́ ni ọ̀rọ̀ pọ̀. Ọlọ́mọ jòrè lè ní ìsìn yóò tún gbà lórí pé ta làwọn eléyìí. So ọ̀rọ̀ gbọ́n ń tẹ́ ti máa rí lọ́rọ̀ ẹ̀ náà ni pé nínú bótòbótò sísọ ẹ̀ náà ni àlùbáríkà ẹ̀ ti ń jáde tó dẹ̀ ń ṣàlù tó dẹ̀ ń nílọ síwájú. Ìtókù tí mo tún fẹ́ mẹ́nubà, mo rò pa kọ́ sí bíbà, òun náà ni pé festivals and concerts. Àwọn festival tá a mọ̀ ń bí a ti sọ, festival ìbílẹ̀ Ojúde Ọba, wọ́n máa ṣọ̀ṣun Òṣogbo láìpẹ́. Ní Ìbàdàn àṣẹ ìjọba, then àwọn festival kan sì máa wá lọ́dún yìí. Káàkiri àwọn ìlú wa kéréje nílẹ̀ Yorùbá, àwọn tó ń ṣe Ògún, àwọn tó ń ṣe ọdún Ìjẹṣu tuntun, àwọn tí wọ́n ń bọ oríṣiríṣi òrìṣà, wọ́n máa ṣe ayẹyẹ wọn. Àwọn ìlú lóríṣiríṣi náà máa ṣe day wọn. Àwọn ìlú tí ń bẹ lẹ́sẹ̀ kùkú nìyẹn, kì í ṣe nígboro. Gbogbo ìyẹn náà jẹ́ àwọn nǹkan àríyá tó máa ṣẹlẹ̀ ní apá kejì
yàtọ̀ fún àwọn festival tàpá àbí àwọn festival tá à ń wò lókè òkun bíi wireless bíi Lollapalooza bíi Tomorrowland ọdún náà àti ìmọ̀ ara àwọn Tomorrowland àti ìmọ̀ ara àwọn Afrobeat artists on EDM stages ṣùgbọ́n festival káàkiri àgbáyé wọ́n ti ṣe Afro Nation ní Portugal wọ́n ti ṣe wireless a ṣáà ń rí i pé ó ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ṣùgbọ́n àti ìlágbára àti máa ṣe ń bí níbo ni nǹkan dé dúró torí December nìkan wọ́n máa bẹ̀rẹ̀ ní December báyìí 1 to 31 ṣóò ní kálukú á fi ṣe ìgbà míì gan ṣóò wọn bóyá kì í ṣe láti pawó homecoming ni pé a kú múra ọdún ṣóò ìparí ọdún ká ṣáà ṣe é bó ni nǹkan dé dúró lọ́wọ́ báyìí oore ọ̀fẹ́ kí àwọn olórin kan ní gbọ̀ngàn láti ṣe eré wọn tí yóò gbà wọ́n ní àyè tí ó gba èrò tí wọ́n fẹ́ èrò rẹ̀ ó dà pé yóò wá sí ìmúṣẹ láìpẹ́ torí pé gẹ́gẹ́ bí mo ṣe kà nínú ìròyìn kan ní ọjọ́ mélòó sẹ́yìn tí ó jáde nínú átíkù kan tí mo kọ tí yóò jáde very soon. Ìròyìn yẹn jáde wípé àwọn kan wọ́n kọ́ a live center ní ìlú Èkó yìí tí yóò gba 12,000 people fún music, performances, live shows, anything live shows, even games, wrestling, boxing. So gbogbo nǹkan báyìí yóò jẹ́ gbèdéke fún àwọn èèyàn láti tún tẹ́sítì báwọn náà tún ṣe tóbi tó wípé ṣé báwọn èèyàn ṣe ń gbá wọn lókè òkun ṣáwọn ó tún kó èrò jáde nílé náà. So gbogbo oore ọ̀fẹ́ yìí náà yóò tún yọ even fún àwọn òṣèré tí wọn ò wá láti bí tí wọ́n wá láti ìlú òkèèrè tí gbogbo irú nǹkan báyìí tán bá rí kọ́ tán láṣeyọrí gbogbo irú nǹkan báyìí yóò jẹ́ kí àwọn èèyàn míì kan wò pé tọ̀ a jẹ́ pé a lè ṣeré fáwọn èèyàn yìí náà nù wọ́n níbi tí àyè lè ti gbà wá. So gbogbo irú nǹkan báyìí tí ó bá lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ fún wa nínú ìwé ìròyìn àti nínú gbogbo ìròyìn tá à ń gbọ́ a jẹ́ pé nǹkan gidi ó fẹ́ mọ ti Jerusalem jáde díẹ̀ ṣùgbọ́n ká má dọkàn dé tán ṣá. pariwo gidi pa lórí èèyàn kan 10,000. Pariwo gidi pa lórí ẹ̀ ni ṣùgbọ́n mo mọ̀ pé àwọn tí wọ́n ṣe gbogbo àwọn tó ti kówó lórí eléyìí náà wọn ò ṣe lásán pé à ń ṣe nítorí pé a fẹ́ ṣe àwọn náà fẹ́ pa owó ni. Ó túmọ̀ sí pé. Torí Persian company kan ló dà pé ó kówó lé. Ó túmọ̀ sí pé 12,000 èèyàn nígboro Èkó wọ́n lè jáde wá wéré. Bẹ́ẹ̀ni. Àwọn ìta máa ń ṣe ní Tọ́lámídé máa ń ṣe ní Olíkì yẹn mo rò pé ó yẹ ká ti rí 12,000 jù bẹ́ẹ̀ lọ ń bẹ̀. Èkó tẹnu kò gbà tó 12,000 àwọn èyí tí a ti rí ní Ọ̀pálájì stadium tí Fino ṣe tó kó èèyàn 20k tó kó wọn jáde táyé ò tún gbà wọn gan. ìyẹn lálẹ́ Jerick náà ṣe ní last year tóun náà kó àwọn èèyàn jáde bẹ́ẹ̀ yẹn torí ó dà kó òun lẹni táyé ń gbọ́ ní ṣáìdì ibẹ̀ yẹn lọ́wọ́ báyìí. Jerick ṣé Brimo sì máa ń ṣe organized chaos lẹ́kọ̀ọ́? Ó dà pé ó sì máa ń ṣe ṣùgbọ́n ó dà pé orúkọ mi ní pé ṣùgbọ́n kò dàbí sí tẹ́lẹ̀ mọ́ lẹ́yìn gbogbo ìranù tí ó ṣẹlẹ̀ àwọn kí náà pé àwọn kí ni à ń pè gbogbo nǹkan máa ń lẹ́yìn. Bẹ́ẹ̀ ni kò lè mọ́ lẹ́yìn. Ẹ̀yìn rẹ̀ òun náà ti ń fojú ń gbọ́n lọ́wọ́ báyìí. Jẹ́ ká fi ọ̀rọ̀ concert bàbá tó bá ti ń di parí ọdún a tún máa mú lọ́kọ̀ọ̀kan ìjèjì àtàwọn tó bá tún concert ṣe. Èmi máa ń gbogbo sọ̀rọ̀ Beautiful Nubia ó tún ti kéde show fún August Èkó àti Ìbàdàn àwọn èèyàn wa tí ẹ bá
ráàyè. Ní tí mo wá ṣàkíyèsí ni pé ó ti gbé 5,000 yẹn sí 7,000. Níta dẹ̀ máa ń rò tẹ́lẹ̀ náà nìyẹn torí owó ọ̀tí ẹ̀. Àwọn tó bá bẹ́ẹ̀ lè jáde wọ́n jáde kan wá wo ó bí sì ó sì títí dá ni. mi ó sì dá mi lójú pé torí pé bí nǹkan ṣe ti wọ́n ló ní Bẹ́ẹ̀ tí owó wọn náà ṣe lọ sókè. bẹ́ẹ̀ ni ló yẹ kó gbé sókè bẹ́ẹ̀ yẹn. Àwọn sinimá tí a ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ dáàmú níkọ̀ọ̀kan ìjèjì tá a bá lè mẹ́nubà ní ráńpẹ́. Èyí tó ṣẹ̀ ń gbajúgbajà ká bẹ̀rẹ̀ láti òkè òkun Supercell táwọn èèyàn ń pa ń gbàbẹ ní gbàgbà ọtí. Kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀? Ṣó ti ráyè wò àbí ṣó ti gbọ́ ń pa ẹ̀? mo ti ráyè wò mo ti gbọ́ pa mo ti wò. Kò sí rẹpẹtẹ náà nínú ẹ̀, ó kàn jẹ́ pé àwọn àkàndá èèyàn kan tó lágbára, ó jẹ́ pé àwọn tó lágbára kan ó ṣẹlẹ̀ pé wọ́n ń kóra wọn jọ, àwọn kan ń kó wọn jọ. Sickle cell, àwọn tí àwọn òbí wọn ti ní sickle cell rí, ó wá ṣẹlẹ̀ wípé àwọn ọmọ tí àwọn èèyàn yẹn tí wọ́n bí, àwọn ọmọ yẹn náà ní cell kan ní body tí wọ́n pè ní supercell. Supercell yẹn wá ní ohun tó ń jẹ́ ohun agbára wọn. Ẹlòmíì lè rí ọjọ́ iwájú, ẹlòmíì lè fò, ẹlòmíì lè yọ bí iná lọ́wọ́, ẹlòmíì lè sáré láti bí dé Dublin nísìnyìí, ẹlòmíì lè dọ̀fẹ́. Oríṣiríṣi ó ní agbára tí kálukú wọn ní. Ẹlòmíì lè gbáyàn lẹ́sẹ̀ kéèyàn ta débì dé Fádéyì. So gbogbo ó ní ohun tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n wá ṣẹlẹ̀ pé àwọn èèyàn kan níbì kan wọ́n kóra wọn jọ, àwọn èèyàn kan wà tí wọ́n kóra wọn sínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀. So àwọn yẹn ó ní wọ́n kóra wọn jọ tí wọ́n kó àwọn èèyàn, wọ́n kó wọn jọ, wọ́n tì wọ́n mọ́lé, wọ́n fi wọ́n ṣe experiment pé wọ́n ń lo agbára wọn, wọ́n fi ń ṣe oríṣiríṣi. Wọ́n sì bá wọn míì ṣe deal pé a nílò agbára rẹ̀, á mọ̀ fún ọ lówó. Ṣùgbọ́n owó lẹlòmíì ń fẹ́, gbogbo èyí pé kóun mọ fagbára rẹ̀ ran èèyàn kankan lọ́wọ́ kò kan ẹlòmíì. So ẹlòmíì ń bá wọn àtìláwí, ó ń bá wọn ará bí ṣiṣẹ́. Gbogbo orú nǹkan báyìí, wọ́n ń bá àwọn èèyàn jẹ, wọ́n ń bá àwọn èèyàn mu, àwọn èèyàn ò fura sí wọn, wọ́n wọ àwọn èèyàn lára. So wo irú ohun tó overview gbogbo tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ó wá ṣẹlẹ̀ pé àwọn kan tán lágbára wọn kóra wọn jọ pé àwọn ó jà against àwọn èèyàn bú yìí, wípé wọn ò ní lo agbára wọn láti fi pawó, wọn ò ní lo agbára wọn láti fi ṣe exploitation tiwọn. Pardon my code mixing, code switching, but ó ń lọ bẹ́ẹ̀. Yeah. Ó fẹ́ máa jọ AI létí mi, ó fẹ́ máa jọ bí Elon Musk bó ṣe ń fún Sam Altman pé ọ̀rọ̀ AI tó ti wá di gbajúgbajà ní ìsìn pé kì í ṣe láti máa fi jèrè àjẹjù bí kò ṣe láti fi ran ìran ọmọ ènìyàn lọ́wọ́, èèyàn lóore. Bá a tiẹ̀ máa pawó ń bẹ̀ kó má jẹ́ pé èrè àjẹjù. Sinimá tó ṣe sọ̀rọ̀ ń pa èyí, mi ò tiẹ̀ mọ̀ kó dìbò tó báyìí. Èmi ti ń fojú Top Boy. Ṣé Top Boy náà ní Top Boy ni? Ó ní gbogbo yẹn. Wọ́n máa jẹ́ kó dàbí pé ayé mi tí è ṣe irú ayé táwa yìí ni wọ́n ń gbé. Nọ́mà ayé bí èèyàn bíi tiwa náà ni wọ́n. Àwọn kọ̀ọ̀kan kan lágbára ni. Àwọn ọmọ tá ń bẹ́nu wọn tán lágbára, àwọn alákọ̀wé ń bẹ́nu wọn tán lágbára, àṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀ndé ń bẹ́nu wọn tó lágbára. So wọn ò mú bóyá béèyàn kan bó ṣe gidigbọ̀n tó, àtẹni tí ó tẹ́rín, àtẹni tí ń tagbó, àtẹni tí ń ta ṣẹ́pẹ̀, ó ní agbára yìí, wọ́n pín káàkiri ni. Ẹnìkan ò jẹ́ kẹ́nìkan ju ẹnìkan lọ. Ó sì jẹ́ nǹkan kan tí mo fi pé ká tún tọ́ka pé black show ni.
it's majorly a black show. Yeah. àwọn ọ̀dẹ̀ lọ́mọ nàìjíríà kan wà ń bẹ àbí méjì. bẹ́ẹ̀ ni Táyọ̀ kan wà ń bẹ, ọmọ Ghana kan náà wà ń bẹ, àwọn yòókù mi rántí orúkọ wọn ṣùgbọ́n ọmọ Ghana méjì gan ló tiẹ̀ wà ń bẹ tí mo mọ̀, àwọn yòókù mi tí mọ̀ ibi tán ti wá ṣùgbọ́n àwọn èèyàn aláwọ̀ dúdú ni. ìyẹn lọ bẹ́ẹ̀ mo ti gbàgbé nǹkan tí mo fẹ́ fi kún ṣùgbọ́n já wá sí nàìjà sinimá méjì àbí sọ pé fíìmù méjì tí èmi ṣàkóso àti Baṣọ̀run Gáà ò ní pẹ́ jáde, oṣù náà ló máa jáde. Lákàtàbú ti jáde, ó ti wà ní sinimá. Àkíyèsí tèmi Lákàtàbú ó ti wò. mi ti wò. Èmi náà ò ti wò ṣùgbọ́n ní tí mo kàn rí nínú gbogbo ìgbéjáde àti bí iṣẹ́ sinimá ṣe ń rí nísìn ní Nàìjíríà, ó fẹ́ dàbí n ta lè pè ní ẹ ṣe wéréwéré kẹ bá wọn, ẹ jẹ́ káwa náà sáré ṣe ká ṣe tí wọ́n ń ṣe nísìn. Wọ́n ní wọ́n ń pè ní epic Yorùbá movies yìí. Kò tí gbẹnu mi láti sọ ṣùgbọ́n àkíyèsí tá à ń rí ni pé ṣorí ń tà ń ṣe yìí mi ò láìkí máa bẹnu àtẹ́lù ẹni dáwọn ẹlòmíì bá ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ ní ká má sọ ọ̀hún. Ó dàbí pé téèyàn kan bá ti ṣe eléyìí tó ṣe tó yanjú, àwọn èèyàn míì náà tún sáré síbẹ̀ pé ẹ jẹ́ kémi náà sáré ṣe báyìí. Tó máa wá dà ní wípé ntẹ́ni ṣe tó farabalẹ̀ ṣe tó ṣe déédé, ẹni tó bá ṣe gìràgìrà tó bá lọ ṣe ó lè mọ́ ṣe dójú àmì. Àwọn nǹkan míì tó bá yàtọ̀ sí yẹn gan ṣáájú ọdún yìí a rí pé níbi ọdún 4-5 sẹ́yìn olórí tiẹ̀ ní fíìmù kan tí Falz bá wọn ṣe ń gbà yẹn, cryptocurrency, Quam's money, àpẹẹrẹ kan nìyẹn o. Wàá mọ̀ pé kíní yẹ kó dáa jù báyìí ṣùgbọ́n torí pé báyìí làwọn èèyàn ń ṣe ní ìsìn, ẹ jẹ́ káwa náà rọ́ọ̀lù, àwa máa ṣe iṣẹ́ tí ó kù díẹ̀ káàtó. Àkíyèsí tèmi kàn rí níbẹ̀ nìyẹn. Èyí tó tún farapẹ́ ní Baṣọ̀run Gáà kò farapẹ́ ṣùgbọ́n lórí ti Baṣọ̀run Gáà bá ṣe wo trailer, ìyẹn ni ìpolówó tó máa gbé sinimá gangan jáde láìpẹ́ yìí. Òun náà ni mo ti ṣàkíyèsí pé inú àwọn fíìmù tá à ń ṣe tá à ń pè ní Yorùbá tí a wá ń kó àwọn èèyàn wọ́ kọ́ láburú ṣùgbọ́n èdè tí wọ́n ń fọ̀, tá a bá sọ pé sinimá yìí Ọ̀yọ́ ni a fẹ́ fi sọ̀rọ̀ nípa ẹ̀, ó yẹ kí àṣà, èdè àti àlàkalẹ̀ ànálẹ̀ Ọ̀yọ́ kó farahàn dáadáa nínú ẹ̀. Tá a bá wá ń gbọ́ èdè tó kù díẹ̀ káàtó àbí tí ò fẹ́ wọlé dáadáa, a máa dàbí pé kí ló kù, kí ló yẹ kẹ́ ṣe. Torí àwa la máa ń bá wọn Hollywood wí pé sinimá tẹ́ ṣe yìí kò fi wá hàn bá a ṣe rí o, ó kù díẹ̀ ń bí, ó kù díẹ̀ ń bí o. Ṣùgbọ́n táwa fúnra wa bá wá ń ṣe tó yẹ pé ibi la ti ṣe, tá a tún wá ń mọ àwọn àkùdé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Àwọn nǹkan tí mo sọ yóò ṣe nǹkan tó bàbàrà o, torí bẹ́ẹ̀ mo mọ̀ pé sinimá yẹn ìgbà tó bá máa jáde yóò dùn láti wò. Ṣùgbọ́n àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kéékèèké nínú èdè Yorùbá àbí nínú àgbékalẹ̀, ó dàbí pa ti ń pàdánù wọn. Gbogbo alámọ̀ Ṣaworo Idẹ́ngbà yẹn, gbogbo aláwo kòtò ayé, Ògbórí Ẹlẹ́mẹ̀ṣọ́, Àfọ̀njá, Jogun Mí, ó nílànà, ó ní bá a ti ṣe. Kódà jẹ́ kí n tún àwọn èèyàn tí máa wo sinimá ìran wa yìí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kí n tún ṣèkì tébù kan ní ìsìn. Fúnmiláyọ̀ Ransome Kuti mo wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èmi àti ẹni dájọ́ wá ń wò ó pé àjẹ́ndà ni wọ́n fi fíìmù yìí ṣe. Lóòótọ́ ó nílànà ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbé jáde ṣùgbọ́n ìyẹn ò ní ká wá fi gbogbo àwọn nǹkan míì lẹ̀, ká kàn wá dojúkọ pé mẹ́sẹ̀jì tá a fẹ́ gbé jáde yìí nìkan náà la máa gbé jáde. Kọ́rọ̀ mi tó pọ̀ jù, àwọn àkíyèsí kọ̀ọ̀kan tí mo ṣe ní ìgbà tí a bá wo àwọn sinimá wọ̀nyí,
á túnbọ̀ ṣe àlàyé tó pọ̀ lórí wọn. Mi ì tí ì wo Fúnmiláyọ̀ ṣùgbọ́n àwọn ohun tí mo ti gbọ́ nípa rẹ̀ ni pé ó dùn, wọ́n ṣe dáadáa, ó tayọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ni mo ti gbọ́. Nípa Baṣọ̀run Gáà, mo ti rí tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa èdè, ohun tí àwọn èèyàn yẹn tí wọ́n fi ń sọ̀rọ̀ nínú tírélà tí a ti rí, ṣùgbọ́n mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ nípa rẹ̀. Mo fẹ́ dúró de ìgbà tí ó jáde tí màá fojú mi rí kí n tó sọ ọ̀kankan nípa rẹ̀. Ṣùgbọ́n á rí we will be here. Ilé lápò tí ń jókòó dé di gbogbo ìgbà. Mi ì gbọ́, you are muted. Ká tó máa lọ, ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú, ọ̀rọ̀ àwùjọ, tá a lè pè ní òṣèlú ìdálù, abala tuntun tá a tún ṣẹ̀ jáwọ́ nìyẹn. Ṣùgbọ́n a kàn jáwọ́ díẹ̀ ni, ẹ lè gbọ́ lọ́sẹ̀ kẹ́ má gbọ́ lọ́sẹ̀ tó ń bọ̀. Òun náà ni nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo ìdàgbàsókè. Gbogbo ọmọ Nàìjíríà ló mọ̀ nísìnyí pé gbogbo nǹkan ti wọ́n, inflation ó ti kọjá ìdá márùndínlógójì nínú ọgọ́rùn-ún, bíi 35% lápapọ̀. Ìyẹn ni ẹ̀sún tí àwọn ọjà fi gbówó lérí. Ó lágbára gidi gan ni. Àwọn nǹkan tá a ti ń rà lówó kékeré tẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló ti gbówó lérí nísìnyí. Ṣùgbọ́n èyí tí mo tún fẹ́ mẹ́nubà ni bí ìjọba àpapọ̀ àti àwọn ẹ̀ka ìjọba míì, pàápàá jùlọ ilé ẹjọ́ tó ga jù ní Nàìjíríà, nígbà tí agbèfọ́ba àgbà tó gbé ẹjọ́ lọ síwájú ilé ẹjọ́ tó ga jù wípé a fẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ Nàìjíríà kí wọ́n lómìnira ara wọn. Ọ̀rọ̀ dẹ̀ ti délẹ̀ nísìnyí, ilé ẹjọ́ ti ní kí òmìnira tó péye kó wà fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ Nàìjíríà. Lọ́gbà bẹ́ẹ̀ ní tó túmọ̀ sí ni pé tíjọba àpapọ̀ bá fowó ránṣẹ́ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan, tí wọ́n dẹ̀ tún fi owó ránṣẹ́ sáwọn ìjọba ìbílẹ̀, àwọn gómìnà ò láṣẹ láti yọ nínú owó ìjọba ìbílẹ̀ mọ́. Ìyẹn wáyé lọ́sẹ̀ tó kọjá, ó dẹ̀ tún àwọn ọ̀rọ̀ míì dẹ̀ tún ti ń gorí ẹ̀. Ṣùgbọ́n kókó ẹ̀ ni wípé tí ọ̀rọ̀ yìí bá lè lọ bí àwọn lámììtọ́ ṣe ń rò ó, yóò jẹ́ kí ìdàgbàsókè kó túnbọ̀ wà lẹ́sẹ̀ kùkú, torí pé owó tùlù máa wá sí ẹsẹ̀ kùkú àwọn ìletò lóṣooṣù. Tó bá dẹ̀ ti ń wá, ó di dandan fún alága àbẹ́ni tó bá wà nígbọnú ìṣàkóso níjọba ìbílẹ̀ láti fi àwọn owó yẹn ṣe àwọn nǹkan tí ìjọba bá ní kí wọ́n fi ṣe, àbí tí ìlú bá nílò wọn fún, gẹ́gẹ́ bí àjùmọ̀ṣe ìjọba ìbílẹ̀. Àwọn náà máa ní kánsẹ́lọ̀, wọ́n máa ní supervisor, wọ́n máa lóríṣiríṣi. Ọ̀rọ̀ yẹn gùn, ṣùgbọ́n mo kàn fẹ́ ká mẹ́nubà ní eréfèé. Ṣé o fẹ́ fi kún kó tó di pé a máa lọ? Ohun tí mo fẹ́ fi kún ni wípé gbogbo ìgbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, gbogbo ìgbà tí mo bá lérò wípé nǹkan le ni màá tún rí pé nǹkan tún ti le sí, torí pé màá tún rí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń gbé, bí wọ́n ṣe ń bá ọjọ́ kọ̀ọ̀kan lọ, bí àwọn èèyàn ṣe ń tiraka. Kò easy, nǹkan le, ṣùgbọ́n ìjọba yìí kò jọ ìjọba tí ó rán anybody, kò jọ ìjọba tó care, kò jọ ìjọba tí ó fẹ́ mójútó àwọn èèyàn àbí tó fẹ́ tọ́jú àwọn èèyàn rẹ̀. Kí ìgbàgbọ́ mi pé ìgbà tí àsìkò bòmí ò bá dé, àwọn èèyàn wọn ò ti mọ ojú gbogbo wa yóò ti ṣí láti rí i pé ohun tá a ní lónìí. Ọ̀sà ìjẹ́ bẹ́ẹ̀. Mo rò pé tá bá bẹ̀rẹ̀ sí í ṣe, ohun tí mo kàn fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé èmi ò rò pé ìjọba kan wà tó mọ̀ọ́mọ̀ fẹ́ máa fìyà jẹ aráàlú o. Kódà èyí tó burú jù nínú wọn, bóyá àwọn Hitler wá mọ̀ọ́mọ̀, àwọn yẹn tiẹ̀ mọ̀ọ́mọ̀ burú ní tiwọn. Ṣùgbọ́n èyí tó máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé
ìránṣẹ́ kan máa ń dì kan lọ́wọ́. Èmi gẹ́gẹ́ bí ẹni tó wà nípò, the average politician or technocrat in Nigeria who is in a position wants to maximize that position for personal good. Ìyẹn làkọ́kọ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn. Èkejì ni pé ẹ jẹ́ ká ṣe nǹkan fún ìlú, wọ́n lè bá rí wa pé a nífẹ̀ẹ́ wọn. Bó tilẹ̀ jẹ́ pé eléyìí gangan làkọ́kọ́, bí mo ṣe máa rí 100 million, 200 million, 1 billion láàrin ọdún méjì, mo máa rí fàyọ nínú national cake yìí. Nítorí náà kì í ṣe pé mo mọ̀ọ́mọ̀ fẹ́ fìyà jẹ gbogbo yín o, ṣùgbọ́n torí pé mò ń ṣe eléyìí, ẹ má bínú, mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé, mo gbé sápá kan. Sórí tí ìjọba tó wà lóde ní Nàìjíríà ń ṣe, ọ̀tọ̀ ní kó máa ṣe nǹkan kó yí ẹ délẹ̀ kó mọ̀ pé tí mò ń ṣe láàrin oṣù mẹ́ta báyìí ni àbáyọrí ẹ̀ máa bọ́ sí. Àwọn ìjọba yóò mọ̀. Èmi dẹ̀ máa ń tẹnu mọ́, mi ò rò pé dídùn inú Tinubu ni pé káwọn èèyàn máa rágbó lójoojúmọ́ lábẹ́ ìjọba. Gbogbo wọn náà fẹ́ sọ pé wọ́n lè sọ pé nígbà tèmi o mo ṣe báyìí, ṣùgbọ́n nígbà míì kì í ṣe pé nígbà míì, lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ti gbégbèsè kan tán, gbogbo ẹ̀ máa wá dojúrú, kò wá ní ṣe tò mọ́. Ohun tí wọ́n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ bí nǹkan ṣe wọ́n yìí, epo àti dọ́là ni. Ẹ yọ subsidy lórí epo, ẹ yọ ìrànlọ́wọ́ tí Nàìjíríà ń ṣe lórí dọ́là, pé ẹ yọ wọ́n bẹ̀ kígbọ̀. Torí tí méjèèjì tí wọ́n dẹ̀ ṣe yìí, èmi gẹ́gẹ́ bí èròǹgbà mi nínú òṣèlú tó máa ń sọ̀rọ̀ socialism, capitalism àbí ideology, èròǹgbà tèmi ni pé ìjọba ò yọ kó lọ́wọ́ ń bẹ̀, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà láti ṣe ló túnbọ̀ fà á. Tó ń ṣó méjì tó yẹ pé ó kọlura wọn, bẹ́ẹ̀ ṣe yọ kíní tẹ yọ kejì láàrin oṣù mẹ́fà, gbogbo ẹ̀ wá kúkú dojú délẹ̀, àti wá tó wà ṣe tò mọ́ nísìn. Mo rò pé àlàyé ló máa ń jẹ́ káwọn èèyàn túnbọ̀ mọ̀. Torí ńgbà míì, ibi tí mo dẹ̀ tò sí ńgbà tí wọ́n ń ṣe ìpolongo ìdìbò tó kọjá nìyẹn. Téèyàn bá ń sọ fún yín pé màá ṣe gbá màá ṣàwo, tẹ bá béèrè pé báwo ló ṣe máa ṣe, tí ò bá lè ṣàlàyé ẹ̀, tó àwọn èèyàn máa ní academic analysis ló kàn ń ṣe. Ọ̀tọ̀ ní kéèyàn máa bọ̀ ní ìsìn kó ní gbogbo tí Tinubu ń fojú yín rí yìí, tégbà tèmi bá dé ẹ má wọ̀rí, màá ṣe, ṣùgbọ́n ẹnu dùn rò fọ́ ni. Torí nígbà tó bá débẹ̀ tí wọ́n sọ gbogbo ohun tó ṣe kọ́ni yóò lọ bá ìdìbò. Kódà inú ẹ̀ ó máa wù gan láti ṣe, bọ̀ wọ́n á kọ́kọ́ sọ fún ẹ pé central bank rate yẹn, torí ìwọ tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olóṣèlú ò mọ nǹkan tó ń pè ní economics, ò mọ tó ń pè ní central bank policy, ò dẹ̀ lè scrap central bank, ò lè scrap ministry mẹ́ta, wàá lọ senate kó tó lè. Sọ̀rọ̀ mi yẹ, by the time tó bá máa sọ pé ó débẹ̀, òun ní táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, torí àwọn nǹkan tí Tinubu ṣe àti Àtíkù àtòbí nígbà kan àwọn méjì náà sọ pé àwọn náà máa ṣe bẹ́ẹ̀. Ọ̀nà táwọn máa fi ṣe lè wá yàtọ̀, ṣùgbọ́n nǹkan kan náà ni títí dìgbà yìí mi ò tí gbọ́, bóyá mi ò tí gbọ́ àlàyé lẹ́yìn pé ẹ jẹ́ ká gbé epo sókè. Ọ̀rọ̀ tí podcast tí wọ́n máa di tòṣèlú, lẹ́yìn pé ẹ jẹ́ ká increase iye epo tá à ń pèsè, ká lè tà, ká lè fi rí foreign exchange, kò sí nǹkan míì tẹ́lómi ń sọ. Àti wá gbé epo sókè yẹn kì í ṣe tó lè ṣẹlẹ̀ láàrin oṣù mẹ́fà. 1.2 million barrel tá à ń ṣe ní ìsìn kó tó wọ 2 million. Àyàfi tán bá bẹ̀rẹ̀ sí ní dígi, tán bá bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ojútò omi, ojútò epo tó máa sáré gbé jáde. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò dẹ̀ kí ṣe é ṣe bọ̀rọ̀bọ̀rọ̀. Nítorí ọdún náà láàrin oṣù 5 sásìkò yìí wọ́n náà máa lè gbé sókè ní tí ààrẹ sọ ni wọ́n máa. Ṣùgbọ́n ọ̀bọ ńlá gùn ìran ara ẹni ò já mọ̀. Kí ni mo fẹ́ fààyàn nínú gbogbo yẹn ni pé èmi ò kì í wò pé ẹnìkan mọ̀ kí ata máa tata ní 500 pé àwọn mọ̀ ni. Kì í ṣe pé bọ́tì kan wà látọ̀rọ̀ kìíní ìsìn tẹ́nìkan máa tẹ̀ tí ata máa di 100 naira padà. Ṣùgbọ́n tá a bá fa gbùrùgbùrù á fagbó, gbogbo ẹ̀ ti so mọ́ra wọn tó jẹ́ pé tẹ́lẹ̀ bá ti bàjẹ́ ó máa ba àwọn nǹkan míì jẹ́ lẹ́yìn.
ẹ wo orú ọ̀rọ̀ Dangote ní ìsìn àti tún répo ó tún ń dariwo. Mi ò fẹ́ ká bá ó lọlé olóró lórí ọ̀rọ̀ òṣèlú, mo kàn fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa inflation àti local government autonomy yẹn. Nígbà tó bá yá a tún máa fi ààyè lẹ̀ dáadáa fún ọ̀rọ̀ òṣèlú àti ìdálù. A ti fẹ́ lo wákàtí méjì pé nìyẹn o. Ṣé ká sọ Trump láàrin ìṣẹ́jú kan? Kò sí ìyọnu Trump. Ó jẹ́ nǹkan tí ó yà mí lẹ́nu púpọ̀ torí mo kàn yájú mo rí i pé ẹnìkan gbìyànjú láti gba ẹ̀mí Trump ṣùgbọ́n pàbó ló já sí. Ṣùgbọ́n ó súnmọ́ o. Torí èmi mo sì ń rò pé torí ẹnìkan sọ níbì kan pé teleprompter nìbọn bà ọ̀tá wa bá pé gíláàsì teleprompter ló wá lọ bẹ létí. Ẹnìkan tún sọ pé igbá kan àwo kan. Mo rí fídíò tí wọ́n ṣe analysis bí bullet yẹn ṣe wá àti bí mannerism Donald Trump bí ara rẹ̀ ṣe ń balẹ̀ bó ṣe jẹ́ ohun tí ó gba ẹ̀mí rẹ̀ là bára rẹ̀ ṣe ń balẹ̀ tí máa ń yíra ká bí bá ṣe ń sọ̀rọ̀ yíra sílẹ̀ yíra sọ́tún yíra sósì fara rẹ̀ hàn gbogbo èèyàn bí bá ṣe ń sọ̀rọ̀ òun ni ó gba ẹ̀mí rẹ̀ là ohun tó gba ẹ̀mí rẹ̀ lànà tí ẹ bá ṣe yún agbárí rẹ̀ ni kò bá wọ̀ tí àwọn ọ̀tá yẹn ò bá bá àwọn nǹkan tó ṣe pàtàkì nínú ọpọlọ rẹ̀ jẹ́. N dá ń sọ ìkọlà bá mo sọ. Bẹ́ẹ̀ni ó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ torí pé bí àwọn ọ̀pọ̀ èèyàn ṣe lè ní ìgbàgbọ́ tiwọn nípa òṣèlú àbí nǹkan tí àwọn ń tẹ̀lé àbí nǹkan tí àwọn tán ní ìgbàgbọ́ nínú ẹ̀ ó yàtọ̀ sí pé kí a wá ní àmọ̀gbàdúrà pé ká kú àbí ká para wa àbí ká máa fi ọ̀rọ̀ kó ara wa ṣe yẹ̀yẹ́ online gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn that is death to democracy. And a nílò rẹ̀ a lè ní healthy a lè ní competitive but healthy democracy, right? Ó lè wà competition lè wà but ó lè wà healthy láì gbẹ̀mí ara wa tí wọ́n bá ṣe anything kan shortcut ara wọn with policy. I mean that's a sweeter game. But it's crazy. It's crazy. And now the shooter is even dead. Yeah. I mean, according to news, it's insane. Wow. Ó jẹ́ bó ṣe jẹ́ ìbò yẹn máa wáyé ní November ó dẹ̀ dàbí pé gbogbo ohun tí wọ́n ń sọ báyìí kódà ọ̀rọ̀ Biden gan òun náà tún ti àwọn tó ń ṣẹlẹ̀ yìí bí sinimá nì tó máa ń ṣẹlẹ̀ Biden náà máa sọ̀rọ̀ yóò tún dorí ọ̀rọ̀ kodò ó lè máa lọ́nu lórí stage kó tún lọ máa kọlu tébù kó má mọ tó ń ṣe bàbá yẹn nílò láti lọ sinmi wọn ò dẹ̀ fẹ́ kí torí wọ́n mọ̀ pé òun ló lágbára láti na Trump torí bẹ́ẹ̀ torí nísìnyí báyìí tó bá jẹ́ pé bọ́n ṣe ń balọ̀ náà ṣe ń balọ̀ Kamala Harris igbákejì ẹ̀ ni wọ́n máa fẹ́ gbé kínní fún mo dẹ̀ rò pé àwọn kan ti ń wò pé Kamala Harris should be the one they are going to if they are going to retain the funds, retain their sponsors or patrons, even retain the unity of the party, the solidarity, especially Kamala ló máa dá kán fílẹ̀ àbí. Tí mo lérò pé ó tọ́ sí àìjẹ́ bẹ́ẹ̀ tán bá gbé fẹ́lómi yóò dẹ̀ gbẹ́rú
tẹ́gbẹ́ bá dẹ̀ ti dàrú wọn ò sì mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ó dà pa àwọn ará bíi wọn ò lè ṣe tá a fẹ́ o èèyàn yóò fún àwọn ìyókù ní ọwọ́ láti gbọ́wọ́ sókè lórí ó ń lọ gbogbo ẹ̀ kàn ṣáà gbogbo ẹ̀ jẹ́ ẹni tó ń dà a lè sọ pé ó wà interesting gbogbo ẹ̀ kàn ṣáà ó ń ṣẹlẹ̀ léraléra àgbàlagbà dẹ̀ làwọn méjèèjì mo rò pé ẹni tí Trump náà tún ti mú gẹ́gẹ́ bí igbákejì báyìí òun náà tún nípa tó máa kó mọ̀ ṣùgbọ́n. Vance JP Vance. ok JP ó dà pé mo ti rí àwòrán kan tó nírùngbọ̀n yẹ́rìyẹ́rì báyìí. JP Vance ó jẹ́ bó ṣe jẹ́ ìgbàlódé podcast káwá máa lọ àbí ó dọ̀sẹ̀ tó ń bọ̀ nìyẹn. àti òde dùn kò nílé má relé òkùnkùn yìí kùn ká má mọ bí tó ti wá ẹ̀yin olólùfẹ́ wa à ń lọ o a kí yín o ẹ kú àforítì o. ṣé o ṣe ẹ̀kọ́ yẹn ni àbó ti wà tẹ́lẹ̀? ó ti wà tẹ́lẹ̀ mo kàn tí bọ̀ ni. ó lọ ó yànnà àyìn wa àtúmọ̀ríra next week Gboyega. Sinima aka Falz. Peace out. Peace out. It's gone.